ولما لا يكون وجود المسجد إذ أن وجود التقلب وجود الموافقة. Bọ́wọ́ ni ò sí ní kẹ́kẹ́ nítorí pé nígbà abẹ́yẹ nígbà abẹ́yẹ pẹ̀lú kẹ́kẹ́ ìgbà abẹ́yẹ tó bá ń lò lẹ́gbẹ́ yìí wọ́n dàbí kéré ìgbà ní. Mo fi lẹ́mọ̀ sí o. Ọmọ nígbà nígbà tí wọ́n á rí ní ọ̀dàdà sí. Àwọn kí ní ìṣẹ̀lẹ̀ mọ́ yẹ kó mọ̀ pé òun ẹ̀kọ́ gbóná. Ìgbà bí ti jẹ́ tí gbóná lè kéde ó fún sí àwọn ìdí mi lára lórí ìgbà. Ó yẹ kó o wí pé ẹ̀rọ máa fún lákàyè 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 lákàyè. Nínú wáyà ẹ̀rọ kan wà ẹ̀rọ sí ìwà tó lọ́jà nínú wáyà tó lọ́ sí ọ̀dà nínú wáyà tó lọ́ lákàyè nínú wáyà tó lọ́ sí ọ̀dà nínú wáyà tó lọ́ sí ìwà. Bàdátù gbogbo àwọn ẹni Ọlọ́run bọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn kọ̀sídà tó pàtàkì lẹ́mí wọn máa ń sábà bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn bàdátù. Lónìí àwa fẹ́ bẹ̀rẹ̀ tafsiri ti ọdún yìí náà pẹ̀lú kí ni a fi orúkọ Ọlọ́run bá bẹ̀rẹ̀. A fẹ́ fi orúkọ Ọlọ́run bá bẹ̀rẹ̀ kútúbà wa tí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe yìí nípa ìpele ìta ìṣe yìí náà kútúbà náà ni ó tí ń túmọ̀ rẹ̀ náà ni kútúbà o. Bó bá sì wùn wá ká pé àwálò kútúwà tí ìgbésẹ̀ wa tá a fẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀sán ní àárọ̀ mọ́ ọ̀sán yìí
a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba. Èé ṣe táà ní bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba nígbà tó ṣe pé awwalu ma nuzila ala Muhammadin bismillahir rahmanir rahim. Òun ló fà á táwọn kan ò fi ka bismillahir rahmanir rahim papọ̀ mọ́ áyà. Ọ̀nà tí àwọn èèyàn gbà ka ádàdì Kùránì ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. Àwọn kan bẹ wọ́n ka bismillahir rahmanir rahim ní nọ́mbà kan lọ́tọ̀ ni, àwọn kan sì bẹ̀rẹ̀ súrà kíkà láti ibi tó bá ti bẹ̀rẹ̀ láì ka bismillah. Ihun tí wọ́n kọ́kọ́ sọ kalẹ̀ fún Ànábì Muhammad gbólóhùn bismillahir rahmanir rahim ni. Òun ló fà ń gbà tí wọ́n sọ fún Ànábì Muhammad pé ikra bi ismi rabbikal ladhi khalaqa máa kà. Lóòtọ́ gbogbo wá kà nínú àwọn tàrí lóòtọ́ pé Ànábì ní maza akra, Ànábì ní mi máa kà, Ànábì ní kí ni kí n kà. Àmọ́ tó bá wo àwọn tó ní Ànábì ní ìmáka àtàwọn tó ní kí ni kí n kà, àwọn tó ní kí ni kí n kà, àwọn ni ìtumọ̀ wọn wọlé. Nípa pé ihun tó pọ̀ sí mi lára, ihun tó fi sí mi lára pọ̀, èwo ni kí n kà nínú rẹ̀. Ihun tá Ànábì ń wínú. Àbọ́gbọ́? Ọwá ni ikra bí ismi rabbika alladhi khalaqa. Ṣọ́ọ̀sì mọ̀ wípé tí wọ́n bá ti mú allazi wá nínú ọ̀rọ̀, nǹkan tí ọ̀rọ̀ ti kọjá lórí rẹ̀ rí ni. Tó bá mú allazi wá mausuli, ihun tí ó dàbí kí n mọ́ sọ̀rọ̀ ń ṣe kí n wá ní bóòlọ̀rọ̀ àná, bí ò bá sí àsọ ti ọ̀rọ̀ láàrin wa, ilé bí ọ pé bóò ni ọ̀rọ̀ àná. Ó wá ní ikra máa kà bí ismi rabbika pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba rẹ̀ alladhi, Ọlọ́run Ọba tó ṣe wípé bí mana ikra bí zalikal ismi. Bẹ̀rẹ̀ sí ní máa kà pẹ̀lú orúkọ tó ti mọ̀ nípa ipé gbogbo àwọn ànábì Ọlọ́run Ọba pátá ni Ọlọ́run bá fún ní gbólóhùn bismillahi rahmanir rahim. Òun ló fa lẹ́tà Nabi Sulaimana, innahu min Sulaiman wa innahu bismillahi rahmanir rahim. Kódà tí ojú rẹ bá tó tírà dáadáa, wọ́n ní kìí ṣe Balikisu nìkan ni Annabi Sulaimana kọ lẹ́tà sí pẹ̀lú gbólóhùn innahu min Sulaiman wa innahu bismillahir rahmanir rahim. Ó ní níjọ́ tí Sulaimana kọ lẹ́tà sí àwọn àlejànú tí wọ́n ń bẹ ní abẹ́ omi, ọ̀nà bẹ̀rẹ̀ rẹ̀ náà ni pẹ̀lú innahu min Sulaiman wa innahu bismillahir rahmanir rahim. A ní jẹ́ kí yíò dé wá mọ́lẹ̀. Fa asma'uhu, nípa ipé orúkọ Ọlọ́run Ọba tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ìsinú òdì ni, ọgbà ńláńlá ni. Ẹni tí ó bá ti ráyè kó sínú rẹ̀, aburú kan ò tún ṣe mọ́, aburú kan ò tún dọ́dọ̀ rẹ̀ mọ́. Inú odi ìṣọ́ Ọlọ́run Ọba òun la wá ń gbìyànjú àti kó gbogbo wa sí lónìí. Ọlọ́run Ọba tó ṣe wípé mọ̀ ní ìhùn mínà dòrè, bàbúrú bá ń bọ̀ lókè, Ọlọ́run Ọba ló lè pọ̀ kó má dọ́dọ̀ ẹni. Bó bá ń bọ̀ láti ìsàlẹ̀, Ọlọ́run Ọba ló lè pọ̀ kó má dọ́dọ̀ ẹni. Bó ń bọ̀ lọ́tún, bó ń bọ̀ lósì, Ọlọ́run Ọba òun la wá fi ṣe ìdí rẹ̀ bẹ̀ fún rárá rẹ̀. Gbogbo ọ̀rọ̀ téèyàn bá wá fẹ́ sọ láyé, gbogbo orin téèyàn bá fẹ́ kọ láyé tí ò bá ti sí àsàlátù ànábì ń bẹ̀ ó mẹ́hẹ̀. Fọ́rọ̀ tiwa náà bá máa wà á mẹ́hẹ̀, kí tẹ̀síìrì tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí kó má wà á mórí mù. Òun la wá fi ń bẹ̀rẹ̀ pẹ̀lú wípé nípa pẹ̀lú wa ò kọ́ lọ́hùn,
tàlẹ́nu rẹ̀ kọ́lọ̀ bí ó sì ànábì Muhammad a wá fi ọlẹ́ ní tí ẹnu rẹ̀ ká ọ a fi bẹ̀ ọ́ a wá fi ń bẹ̀ ọ lórí wípé kí ni lórí pé kó bá wa ṣe kẹ́ṣẹ̀gẹ̀ fún tàlẹ́ni tá ń sọ wípé kí wọ́n lọ́wọ́ bá kó bá wa ṣe àsàlátù fún Muhammadul Mabuusi aw Muhammadul Mahabubi ní pápá annabi ní jẹ́ Mahabubu annabi ní jẹ́ bẹ̀rẹ̀ gbogbo wa pátá ń yá gbogbo orúkọ tó bá ti dá jẹ́ nínú orúkọ annabi ní gbogbo orúkọ tó bá ti dá pátá annabi ní jẹ́ ẹni tí fi ń lóore jù nínú ẹ̀dá Ọlọ́run ọba ẹni tí ò tí dé ayé tí wọ́n ti ń yìí ẹni tán tí ìgbédìde tí gbogbo ẹ̀yìn àpọ́nlé àgbéga tí ti ń jẹ́ ti ẹ̀kọ́ tó dáyé ẹni tọ́lọ́wọ́n bá fún ní fatihu tó fún ní nasiru méjèèjì ni Ọlọ́run bá fún ìnábì pọ̀ ihun tí bàbá yìí ń tọ́ka sí òun ni idha ja'a nasrullahi bẹ́ẹ̀ni idha ja'a nasrullahi nasiru tẹnìkan òun ni fatihu tẹlòmí fatihu tẹnìkan òun ni nasiru tẹlòmí owó tẹlòmí ní tó náà lè pa gbogbo stíìtì rẹ̀ kò tó owó tẹ́lòmí fi ń ṣe sàárà idha ja'a nasrullahi nasiru ó kọ́kọ́ máa dé díẹ̀díẹ̀ ìyàwó máa jẹ ọmọ máa jẹ ìyàwó máa ráṣọ wọ̀ ọmọ máa ráṣọ wọ̀ àmọ́ tí fatihu bá wá dé bùkátà tí ò kan tí ọ nínú ẹbí ọ nìkan dá sí Ọlọ́run wázìtù àwáṣọ́ a'udhu billahi ìlàṣẹ yẹn tó bá ní ká máa ṣe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ká tó ka Kùránì ká tó ṣe gbogbo nǹkan ìdí mẹ́ta lọ́tọ̀rẹ́ ní ká máa ṣe a'udhu billahi minash shaitanir rajim ìsọ ẹ̀yọ̀ kan péré kí ló bá fi ní ká máa ṣe a'udhu billahi ìta bá fẹ́ ka Kùránì nípa wípé gbogbo tí ń jẹ́ uzidu ìbànújẹ́ minash shaitan nínú irinṣẹ́ tí ṣètánì máa ń dà sí agbárin ẹrúsìn Ọlọ́run ọba nìyẹn ẹni tí ìbànújẹ́ ń bẹ fún kò nílé kírun ẹni ìbànújẹ́ ń bẹ fún nílé ṣe tìláwà ẹni ìbànújẹ́ ń bẹ fún ó ṣeéṣe kó má lè gbàwẹ̀ bá ṣe ń gbà yìí ṣètánì ó máa wá da ìbànújẹ́ sí wa ní agbádá òun ló fà tí wọ́n fi ní ká máa ṣe a'udhu billahi minash shaitanir rajim ní sùúrù àfà òun ló fà tó fi jẹ́ wípé gbogbo tí ń jẹ́ ó sínú ọ̀lérí nínú Kùránì àyàfi níbi àwọn mawani ọ̀lérí ń bẹ ọ̀lérí nínú Kùránì àwọn mawani lọ́tìrí la tahzan inna Allaha ma'ana ìkàdìyàn àdúgbò yìí gbogbo bí tọ́wọ́ bá ti rí Ọlọ́run kọ́ ni la tahzan inna Allaha ma'ana Ọlọ́run wá ń bẹ pẹ̀lú wa náà ló ní àbí kò bẹ pẹ̀lú wa àwa wá sọ pẹ̀lú Ọlọ́run ọba tí ń fúnni ní jíjẹ tí ò ní jẹ tí ń fúnni ní mímu tí ò ní mu àti ní kọ̀kọ̀ àti ní gbangba Ọlọ́run ọba la fi wá sọ àwa sọ lọ́dọ̀ gbogbo tí ń jẹ́ káwa náà tún padà ṣẹbọ ká tún padà fi nǹkan míì bá Ọlọ́run ọba kẹ́gbẹ́ àti lọ́dọ̀ gbogbo tí jẹ́ ṣàítánì
àwa ń bẹ ọlọ́run ọba ọba lékè ọlá a ń bẹ ọlọ́run ọba gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ ẹ̀hùn ọlọ́run ọba mú kúrò nínú ìgbésí ayé wa ìyọ́nú ọlọ́run ọba là ń fẹ́ nípa wípé wárèdè wá lò láì àkìbárò bọ́lọ́run ọba bá yọ́nú sẹ́dá bẹ́ẹ̀dá kan bá náà wò ní yọ́nú sí kí díò ṣe yóò kàbùkù bí wọ́n lọ́run bá tó bá ṣáà ti yọ́nú sí wa ìyókù kéré nínú nǹkan tá wá ń bẹ ìwọ Ọlọ́run Ọba fún dáa tó ń fi ọlá àjókòó yìí bẹ ìwọ Ọlọ́run Ọba gbogbo kókó tí wọ́n ti ta nínú ìgbésí ayé wa bá wa tú gbogbo kókó mi ń bẹ wọ́n ti ta nínú ìgbésí ayé ẹlòmíì látorí ìyá rẹ̀ ni ìmí ń bẹ látorí ìyá ìyá rẹ̀ ni ìmí ń bẹ látorí ìyá dé kẹrin ìkarùn-ún tí ọmọ wá délé ayé tí wá ń bá yí ìmí sì ń bẹ lórí bàbá rẹ̀ lórí bàbá rẹ̀ ní gbogbo èyí tó bá wá wùn kó jẹ́ a wá fi ọlá àjókòó yìí tọrọ kí wọ́n Ọlọ́run kó bá wa tú gbogbo kókó ọ̀hún ó dá kí wọ́n Ọlọ́run bá wá lè mọ̀ wípé àfojú kéré nǹkankan nínú nǹkan tí wọ́n Ọlọ́run bá dá ọ̀nà tí àwọn ẹyẹ tí wọ́n ń fò lọ tí wọ́n ń fò bọ̀ tó dárúkọ nínú Kùránì àmọ́rú àfọ̀mọ́ tí wọ́n ń ṣe àmọ́ bí wọ́n ṣe ń ṣe àmọ́ ihun tí àwọn ẹyẹ fi ń ṣe ó dá irú nǹkan tí àwọn ẹyẹ náà fi ń ṣe àfọ̀mọ́ ọwọ́ Ọlọ́run àfi bẹ̀ ọ́ tẹ́rù tó bá ń ẹ̀kọ́ tú sí o tẹ́rù tí tẹ́mi fẹ́ tú sí mo tú sí yẹn àwa fi àwọn ahọ́n kan bẹ̀ ọ́ àwọn ahọ́n kan àfi wọ́n bẹ̀ ọ́ àwọn ahọ́n tó ṣe wípé ìwọ fún rárá rẹ ló fi àṣẹ sí ṣó mọ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin wípé ọ̀rọ̀ jáde tàṣẹtàṣẹ àti ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ọ̀rọ̀ jáde tàṣẹtàṣẹ ó ṣàgbà ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé bẹ́ẹ̀ni Ọlọ́run yóò dá ẹbẹ́ Ọlọ́run yóò dá fún àfá Abdulmumin Albayani àjọ wà ní ìjókòó kan ó wá kọwọ́ bọ ọ̀rọ̀ yìí ó wá ní ọ̀rọ̀ lè jáde ńgbà míì táṣẹ ó bá jáde lẹ́yìn rẹ̀ káṣẹ ó ṣìnà ọ̀rọ̀ tí tọ́ ní kó tẹ̀lé kó mọ́ tẹ̀lé mọ́ kó lè tẹ̀lé ọ̀rọ̀ míì àṣẹ ohun tó dájú kí àti àṣẹ àti ọ̀rọ̀ káwọn méjèèjì ó jìjọ jáde papọ̀ lẹ́ẹ̀kan náà a fi ahọ́n rú àwọn bẹ́ a fi bẹ̀ ọ́ pàápàá mímọ̀ tí àwọn tó fira rẹ̀ mọ̀ àwọ̀ ò mọ̀ pàápàá rẹ̀ àmáwọn kan bẹ nínú ẹ̀dá Ọlọ́run ó fi pàápàá rẹ̀ mọ̀ wọ́n pàápàá rẹ̀ tó fi mọ̀ wọ́n yẹn a fi bẹ̀ ọ́ ìsúnmọ́ tó sún wọn torí wọn dédé súnmọ́ ìwọ lọ sún wọn mọ́ra rẹ̀ a fi bẹ̀ ọ́ gbogbo nǹkan tí Ọlọ́run bá wá ṣe ní àso tí wọ́n ń bá wọ Ọlọ́run bá kẹ́gbẹ́ níbi orúkọ àfibẹ̀ ọ́ gbogbo nǹkan tí Ọlọ́run bá wá ṣe ní méjì tó dárúkọ nínú Kùránì àti gbogbo àfibẹ̀ ọ́ nígbò ṣe pé kò kú sẹ́lòmí tí orí ẹgbẹ́ kọ́ pé lọ́lọ́run orí ẹlòmí ò gbé kọ́ pé lọ́lọ́run ìwọ náà ni anta uwa gbogbo ń tẹ́ẹ̀dá kan bá rí ìwọ lójú orí gbogbo ń tẹ́ẹ̀dá ò bá rí ìwọ lójú orí
ohun tó jú ẹ̀dá lè rí, ohun tó jú ẹ̀dá ò lè rí, gbogbo ẹ̀ pátápátá náà làṣírí ìwọ Ọlọ́run bá pamọ́ sára rẹ̀ àfi gbogbo ọ̀bẹ. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run ń búra pẹ̀lú àràfin mẹ́tẹ̀ẹ̀ta yìí. Bóò láṣe tú àràfin mẹ́tẹ̀ẹ̀ta yìí, tayọ wípé a tú bí àwọn ahlu tafasiri ṣe tú, wípé Allahu a'lamu bi maradihi. A máa wà lọ sí ọ̀dọ̀ àwọn ahlu ta'wili mina tafasir, aw mina tafsir. A lọ sí ọ̀dọ̀ àwọn ahlu ta'wili mina tafsir. Àwọn ni wọ́n jẹ́ ká mọ̀ wípé àṣeké èèyàn jòun nìkan ò dá, ẹni tí ò ní ìyá, bó ti ẹ̀ jẹ́ pé ìyá kan ló bí, ìyá rẹ̀ ti kú, bàbá kan ló bí, bàbá rẹ̀ ti kú. Àwọn tí wọ́n sọ lọ́kọ rẹ̀ wá sáyé ti lọ, òun fúnra ara rẹ̀ wá fẹ́yàwó, tí gbèsè ayé rẹ̀ ó fi máa lọ síwájú tí ò fi ní tán débi tí ó wá bímọ. Ohun kan náà kò wá lọ́rẹ́, bóhun bá lò gbésí ayé rẹ̀ bẹ́ẹ̀ báwọn tó bí bá lò bẹ́ẹ̀ ni wọ́n nílé bí ohun. Wọ́n ní nígbàtí Ádámà ń bẹ, wọ́n ní áyà kan ń bẹ nínú Kùránì, Alif Lam Ra là ń tú, wọ́n ní áyà kan ń bẹ nínú Kùránì, ẹ̀ẹ̀mejì ni wọ́n mú wá, Ànábì Ọlọ́run ọba méjì ni wọ́n sì mú wá fún. Wọ́n náà mú wá fún bàbá ńlá wa Ànábì Ádámà, wọ́n sì mú wá fún Ànábì Zakariya. Áyà wọ́n ni Rabbi la tazarni faridan. Àwọn ṣe Ahmad Tijani wọ́n máa ń lò fáwọn tó ń wọ́mọ. Ó dàbí pé àlífà náà máa ń lò lọ́nà kan báyìí. Rabbi la tazarni faridan wa anta khayrul warithin. Ọ̀nà wọn ni ẹyẹ òǹbẹ mú wá fún Ànábì Ádámà, wọ́n ní ẹyẹ òǹbẹ ló mú wá fún Ànábì Ádámà, àmọ́ ẹyẹ òǹbẹ kọ́ ló mú wá fún Ànábì Zakariya. Wọ́n ní nígbàtí ọ̀rọ̀ Ànábì Ádámà fẹ́ di àbùkù, wọ́n ní tí Ànábì Ádámà bá wá ń kọjá lọ nígbàtí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀, bó bá wá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn koríko, wọ́n wá máa ní Ádámà ọ̀ kí wá ní, Ádámà bó bá kí wá kí oríbi tó gbọ́rọ̀ ara rẹ̀ dé o. Wọ́n ní tí Ádámà bá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn igi ó máa ní Ádámà àìṣe ò fẹ́ kí wá ní, àwakọ́lọ nípa ọgbọ́rọ̀ ara rẹ̀ débi tó ọba dé yìí. Nígbàtí ọ̀rọ̀ Ádámà wá ń fẹ́ jì bẹ́ẹ̀, wọ́n ní Ọlọ́run ọba wá ní kí ẹyẹ òǹbẹ má fojú kéré nǹkan kan nínú tọ́lọ́run bá dá. Wọ́n ní Ọlọ́run ọba wá ní kí ẹyẹ òǹbẹ wá kọ́ Ànábì Ádámà ní ohun tí ó máa wí. Ànábì Ádámà wá ń wí gbólóhùn Rabbi la tazarni faridan wa anta khayrul warithin. Ọlọ́run bá má ṣe mí láṣọ, má ṣe mí lẹ́mì nìkan, má ṣe mí lẹ́ni tí ò lẹ́bí, tí ò lára, tí ò lọ́mọ. Wa anta khayrul warithin. Ó bá ní èèyàn jáso kò lẹ́bí kò lára, ìwọ ló fìtì kò fìtì èmi. Ìwọ Ọlọ́run ló fìtì kò fìtì èmi, èmi ò ṣe wá ní níyàwó. Kódà àlífà ń sọ fún mi pẹ́ni tí ò níyàwó náà tí ò lórí obìnrin, wọ́n ní báwo lẹ ṣe ní kó máa ṣe, wọ́n náà wọ́n padà sọ, wọ́n ní tafsir iṣẹ́ ìbẹ̀rẹ̀ ni. Wa anta khayrul warithin. Àmọ́ wọn ọkọ̀wọ́bọ̀ wọ́n ní kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó mẹ́mí àti ẹwáyé tó ṣẹlẹ̀ láàrin Ádámà àti Àwáwù ní àyà yìí wá. Wọ́n nígbàtí Ádámà kọ́kọ́ ń bẹ ní bachelor lóhun nìkan, nígbà tó kọ́kọ́ ń bẹ lóhun nìkan, nígbà yẹn ni
àyà yìí wá. Àwọn kan nígbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tí Ádámù àti Háwà wò ríra wọn mọ́, wọ́n nígbà yẹn ni ó ṣẹlẹ̀. Àwọn méjèèjì lọ ní àwọn onísáyè láti máa dárúkọ Tafseer káàkiri o, onísáyè. Wọ́n ní bó ṣe wáyé nù tí wọ́n fi ní kí wọ́n fún Ádámù. Ṣó mọ̀ wípé bí èèyàn bá ń bẹ ní bachelor, ìwà rẹ̀, ìṣe rẹ̀ yóò yàtọ̀ sígbà tó di married man. Ádámù ń bẹ lóhun nìkan fá nínú ọgbà àlìjánnà, kò ṣẹlọ́hun, àbí? Ńgbò wáyá wọ́n wá ti Háwà wù sí, bó bá escape gbogbo ẹ̀ ó dá, wọ́n wá ti Háwà wù sí, bọ́ wá ṣẹ́ bọ́ ní sí àmà àwò, ńgbà Háwà wù dé. Ádámù ti ń rí èso níbi tí ti ń rí, káwà wù tó dé, ó níbi kan tí ti ń rí, ìwámọ̀ bóyá ara rẹ̀ náà ní ti ń rí. Ó túmọ̀ sí pé ńgbàtọ̀ ọba ń bẹ ní bachelor, ìwọ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tẹjọ́ ń jókòó di 9, tẹjọ́ ń jókòó di 10 o'clock, nígbà ọba ti di responsible married man. Responsible ni o, torí married man tí ó responsible wà o. Gbogbo married man kọ́, gbogbo ẹni tó lè fẹ́yàwó kọ́ ló jẹ́ responsible man o. Nígbà wá ti di responsible man, ó wá náà wò lè má bá wọn jókòó di 10 o'clock mọ́, wàhálà dé. Yóò wá di pé lágbàjá, àwa ni ò lè má bá jókòó mọ́, òun ló má kọ́ fẹ́yàwó ni, wàhálà ń bọ̀ nìyẹn. Wá di pé kò lè má bá jókòó mọ́, àwa ni ò fẹ́ má bá rìn mọ́. Téèyàn bá ti fẹ́yàwó, àwọn nǹkan kan gbọ́dọ̀ yàtọ̀ nígbésí ayé rẹ̀. Nígbàtí Háwà wù sí Ádámù, ìhun tọ́lọ́run ti fẹ́ nípìlẹ̀ ipé kó ṣe, ó padà ṣe. Torí Ọlọ́run ò sọ pé òun dá ipé yóò máa gbé àlùjánnà. Inni ja'ilun fil ardi khalifatan, stopover ló ní lálùjánnà. Ó sì níye ìgbà tí stopover gbọ́dọ̀ jẹ́. Ó níye ìgbà tó gbọ́dọ̀ ló ń bẹ̀. Transit ni, nígbà tí ò wá fẹ́ kúrò bọ̀rọ̀, ó kúrò ọ̀ṣẹ́ wá ní kú o. Bí yíò ṣe jẹ́ nìyẹn, wọ́n náà wá mú wá fún Ànábì Zakariya náà. Kí wá ló ní nǹkan ṣe, bó ló ṣe wá ní nǹkan ṣe pẹ̀lú alifu láàmù rọ̀? Ọlọ́run ọba zuhuru ubutunu u, àwálù u, áhìrù u, wà áhìrù u, àwálù u. Ọlọ́run ọba náà wá rí wípé kí àǹfààní wo ní ń bẹ níbi ká wà láwà nìkan. Ká wà láwà nìkan, Ọlọ́run ọba ti fi àìmọye bùtúnù, Ọlọ́run ọba ló ṣáájú zuhuru. Ọlọ́run ọba kọ́kọ́ wà ní pọ̀pọ̀ fáìmọye ọdún, fáìmọye ìgbà tí ó nígbà. Kọ́lọ́run ọba tó wá rí wípé kí láǹfààní nígbèyàn bá wà ní alú àti ò bá jáde, bọ́ bá ṣe alú àti tí ọ jáde ń gbò bá yá, ọ kù sínú alú àní. Ọlọ́run ọba ń bẹ ní bùtúnù fáìmọye ìgbà, Ọlọ́run bá wá rí pé sáà ní lo zuhuru báyìí. Nígbà ń bẹ ní bùtúnù, ẹnìkan ò mọ̀, òun náà ló mọ́ra rẹ̀, òun ló ń pera rẹ̀ ní jẹ́ra rẹ̀. Kí láǹfààní ọ̀gá tí ò sọmọ tí ń kárùfàfà rẹ̀, òun ní ń pera rẹ̀, òun náà ní ń jẹ́ra rẹ̀. Ńgbà máa pera mínsì alìmọ̀bùn tó jẹ́ pé bí náà ni mo tó ní náà. Kò dá bẹ́ẹ̀, ó wá yọ Adiratu Muhammadiyya, ó jẹ́ kádírà náàbí ó wáyé. Nígbà Ọlọ́run wá rí pé kí ọ̀rọ̀ yìí kó lè fẹ̀ dáadáa, kí nǹkan yóò lè gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀, ó fàájẹ́rà àwọn màláíkà. Ó ní mo fi ní ká tún ní ti ta'wil minal mufassirin, tilka ayatul kitabi. Ibo ni tílíkà bá lọ? Tílíkà, ọ̀rọ̀ olóṣáájú ẹ̀ kí ló bá lọ? Tílíkà, àṣáwọn ará fi mẹ́tẹ̀ẹ̀ta ìlọ́lọ́wọ́n bá sọ pé tílíkà. Ó náà wọn tó ń sọ yẹn gan, àwọn gan ni ayatul kitabi, àmì tíra alkitabi al'akimi.
tíra tó wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n jẹ́ àpò mẹ́. Súrátù Yunus ní tí lọ nípa wípé àti ìsọ àwọn tó so papọ̀ mọ́ Súrátù Yunus nígbàtà wà ní Dáwàtul Haqqi. Yàsín láńkà lọ́wọ́ ní Dáwàtul Haqqi. Qalbul Qur'ani ní gbogbo àfáà pé kí ló fàtọ́ fi pè ní Qalbul Qur'ani àsọ ní Dáwàtul Haqqi. Ìtorí nǹkan mẹ́ta péré ni Yàsín tọ́ka lé lórí. Ṣó rántí rẹ̀ bí ṣe pín àbí kí rántí ẹ̀ fún rárá mi? Al-Wahdaniyya aw Uluhiyya. Òun ni pé ìka mẹ́ta ní sọ́ọ̀tì àti ìwòsínú, ìka mẹ́ta yára ní pé ní kọ́tùrù náà. Tí ẹja fìyẹ́lẹ̀ àti sọ kọjá ń Dáwàtul Haqqi kó má dàbí ìgbà tí ẹ pé kò sí mi jẹ́ ká máa sọ ilé ìta ń sọ yìí. Súrátù Yunus orúkọ ọ̀kan ni tó jẹ́ pé mùzákàrò ní orúkọ ọkùnrin ni agé kéèkèé tó yásìkò. Ìtìláfù wà níbi ń tọ́ wíwọn àfá. Àwọn kan gbà wípé Robiu aslu ni, àwọn kan sì gbà wípé Ajamiyu aslu ni. Àmọ́ àwọn tí wọ́n gbà wípé Robiu aslu ni ọ̀rọ̀ wọn tẹ̀wọ̀n, yìí tí ọ̀rọ̀ wọn fi tẹ̀wọ̀n ó ní pé àwọn gbé lọ síbi pé a lè pè ní Yunusu, Yunisu, Yunasu, Yohanisu. Tó máa wá gbé lọ síbi ìdájọ́ ìṣmọ́mọ́ náà lè pè ní Yohanasu. Àwọn tí wọ́n kí ọwọ́ bọ́ lọ́bẹ̀ yẹn ọ̀rọ̀ wọn wọlé. Ọ̀nà orúkọ ànábì Ọlọ́run ọba kan wá ní tí àdàpé orúkọ rẹ̀ àbórúkọ bí tí a fún nígbàtí a fẹ́ máa la orúkọ mọ́ lórí. Gbogbo ohun tọ́lọ́run bá bá ṣe pátápátá, gbogbo ohun tí àwọn ànábì Ọlọ́run bá bá ṣe pátá ẹ̀kọ́ ni fún wa. Ọmọ tó ti tó ọ níjàgbọ̀n kódà kó jọmọ bíbí inú rẹ̀, ìwọ fúnra rẹ̀ ó kọ́kọ́ máa bàbàrà nǹkan rẹ̀ kára yóò tó bẹ́ẹ̀ bàbàrà rẹ̀. Bẹ́ẹ̀ni nígbàtí ìwọ fúnra rẹ̀ ó máa bàbàrà nǹkan rẹ̀ fúnra rẹ̀, ara yóò ṣe bẹ́ẹ̀ bàbà rẹ̀. Ìwọ fúnra rẹ̀ náà lọ ń larúkọ mọ́ lórí, èèyàn wá gọ̀ parí. Ọmọ tó ti ṣe ìmọ́mà bìlẹ̀tífù ti mẹ́lọ́dọ̀ ṣe ràdù. Ó wá rí mọ́mà bìlẹ̀tífù láti àgọ̀ èèyàn. Orò pọ́kọ̀dé ọkọ̀ wo súnsù ọkọ̀ sáàdédé ní kó sáàjẹ̀ mọ́mù náà ni. Ọkọ̀ wo súnsù ọkọ̀ ní kó jẹ mọ́mù náà ni. Ríra ní láti. Sọ́rí pọ́dẹ̀ ni. Gbogbo ẹ̀dẹ́ èyí ó máa pọ̀ rẹ̀ ti ara àyàn nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ọmọ. Mọ́sọ̀ tẹ̀mí èmi kéré yányán. Àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n ju èmi lọ yìí, ó lè rí kán wùwà rú ẹ̀. Kódà ní àwọn ọmọ táa kọ́ ń kéwú, wọ́n a máa pè ní àfá lágbájá, wọ́n a máa lo ẹ̀fù. Bẹ́ẹ̀ni. Kódà nábì ó máa pè Sẹ́yìdì náà lí ní àdàpé orúkọ yóò máa pè ní kí ni Abu Turabi. Sẹ́yìdì náà lí, ànábì ó máa pè ní Abu Turabi. Ó ti yé? Ìhun tó fa Abu Turabi yẹn ó pọ̀ lọ. Àmọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń tọ́ka sí ìjọ tí Àlí àti Fátímà ń ṣeré ipá nìkan nígbàtọ́kọ àtìyàwó bá ń tage. Bọ́ bá jókúrò rò jù bẹ́ẹ̀ lọ ní nígbàtọ́ ma fi rẹ́rìn sí ìyàwó rẹ̀ rárá. Àkódà kó gba abẹ́rẹ́ sójà. Bókò gédé ìgbàtọ́ tó bá ti gbà sáà ní. Bójú rẹ̀ ṣe le náà nínú rẹ̀ le. Ẹni tó sì lè ní Sẹ́yìdì náà ní. Tóhun ti bẹ́ẹ̀ nígbà tó wà ti Fátímà tí wọ́n jìjọ ń ṣeré. Àmọ́ yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń tọ́ka sí pé ó fa Abu Turabi. Àmọ́ tí ń bá dárúkọ tírà kan báyìí fún ọ, ọ̀rọ̀ yẹn supersede ti gbogbo àwọn tó kù. Jẹ́ ká fi tírà yẹn lẹ̀. Ká lọ káwọn èèyàn gbọ́ tó máa ti gbọ́.
wọ́n má ti gbọ́n ti mọ̀ tí mọ̀ ẹ̀ ẹ jẹ́ ká túbẹ̀ ń Ànábì Yúnúsù nínú àwọn àrọmọdọ́mọ Ànábì Ọlọ́run bá ti ń jẹ́ Yàkúbà ni tó jáde látara àrọmọdọ́mọ Búníyámínù kí ni Abu Hanifa wí ihun tó mú wí òun ní pé nínú ìran tani Ànábì Hárúnà àbíkò yìí ni ìyá tó bí ti wá ṣàlàyé ibẹ̀ yẹn kàákàwọn ọmọ kéwó gbọ́ nípa wípé wà máa zalamnahum walakin torí tí àwọn tí wọ́n sẹ́ẹ̀tì ẹ̀zámù ò bá sẹ́ẹ̀tì ẹ̀ kọmọ̀ kan má ní wọ́n sí òjòrò fóhun dọ́dọ́kọ́ ní kọ́ wá sí tafsiri bó bá wọn wá bó bá wọn má wá àmọ́dánwò jáde kábẹ̀un وتسميته بالنون لأن النون هي السبكة قامت بابتلاعه بالبحر وقد مكث 40 يوما وكان هذا الوجود مبعوثا من الله إلى يونس فطاف به البحار وذكر سبحانه إن يونس لمن المرسلين. a tú díẹ̀ nínú àwọn nǹkan tí àfáàkà yìí nípa pé nínú àwọn nǹkan tí a pàdé nìyẹn ẹja gbé Ànábì Yúnúsù mì lóòótọ́ àmọ́ ẹja tó gbé Ànábì Yúnúsù mì yìí ìbẹ̀ nísàlẹ̀sàlẹ̀ odò tí ó wá sí òkèrí kó fojú kan sánmà ẹja yìí wá fojú kan sánmà àwọn kan sọ iye àwọn wákàtí kan àwọn kan sọ iye àwọn wákàtí míì tó túmọ̀ sí pé wákàtí táwọn yìí ń sọ ó pé 24 hours àwọn kan sì sọ wákàtí tó pé 72 hours kí ló fa sábàbí àwọn wákàtí yìí ẹja yóò wá sí òkè odò rí àmọ́ àṣẹ Ọlọ́run bá pé kó wá sí òkè odò ló fa àwọn wákàtí tó lò yìí ìwà ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ bí ṣe ń lọ tí ń bọ̀ lórí òkun kò ní nǹkan tí ń ṣe tayọ wípé ń retí Ànábì Yúnúsà tó ń ó gbé mì bàbá wa lọ́wọ́ kí ni bá rólẹ̀ olóòmú wí ẹni tó bá ní wàhálà àwọn Súfí pọ̀ wàhálà ti ẹniyẹn torí àwọn ni wọ́n pọ̀ wọ́bọ̀ ọ̀rọ̀ wípé arba'una yawman tí wọ́n pé Ànábì Yúnúsà lò nínú ẹja yìí wọ́n ní kí ló fa ṣíṣe dédé 40 ọjọ́ tó lò wọ́n ní nígbà tí ń bẹ nínú ẹja yìí fún 40 ọjọ́ yìí wọ́n ní àwọn àsìmáwò Ọlọ́run ọba wo ní ń pè nípa wípé Yúnúsà ò ní nǹkan tí Ọlọ́run ọba mọ́ sọ nípa àwọn ànábì Ọlọ́run ọba káwọn èyí ó máa sọ wípé àwọn ń parọ́ kan irọ́ súnà irọ́ ní jẹ́bẹ̀ o ipa ànábì Ibrahim parọ́ kan irọ́ súnà irọ́ ńláńlá ní jẹ́bẹ̀ gbogbo àfáà tó bá tú bẹ́ ìtúkùtù ló tú ànábì Ibrahim ò parọ́ súnà nípa wípé ma khalaqa hayya nabiyyin min anbiya'ihi aw min anbiya'illahi ta'ala liyakuna jabanan aw jubnan jubnan ojo a gbọ́dọ̀ fi ojo ròyìn ànábì Ọlọ́run bá kankan àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé Ọlọ́run ọba ò dá ànábì Ọlọ́run ọba kankan kó jẹ́ kẹ́ẹ̀díbàn irọ́ pípa
ó ní mo ṣe sọ yẹ ọ̀nà bí lọ́lọ́run bá ti dárúkọ ọ̀rọ̀ ní ìtó fi èpè sí mo ti lò lórí mímbàrí a ní padà síbi yíò nítorí àsìkò àti ìdí tó fà á nígbàtí irọ́ pípọ̀ ò sí nínú ìròyìn àwọn ànábì Ọlọ́run ànábì Ibrahim ó ṣe wá parọ́ jẹ́ ká lọ sínú Suratul Anbiya kí ni ànábì Ibrahim wí ó ní tallahi la aqidanna asnamakum ba'da an tuwallu mudbirin àfáwọlẹ́ka ó ń wà kiri nínú Kùránì lọ́wọ́ kí ni ànábì Ibrahim wí ó ní tallahi nǹkan mẹ́ta náà ní búra rẹ̀ tóbi jù wallahi tallahi billahi mẹ́ta náà ni wallahi tallahi billahi ìbúra mẹ́ta téèyàn ò gbọdọ̀ fi ṣeré nù ànábì Ibrahim wá búra pẹ̀lú tá Ọlọ́run ọba lórí wípé òun fi tá Ọlọ́run ọba búra láà ó sì fi láàmù ó fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí bàbá ṣe máa ń wí wípé àkìdẹ́nà àsìnàmákù sórí lẹ́yìn ìgbà tẹ́ bá lọ tẹ́ bá lè bọ àwọn ìrànlò yìí tí ẹ fẹ́ lè bọ kẹ́ tó padà dé gbogbo àwọn kíní burúkú tẹ́ pè lọ́lọ́wọ̀n ọba yìí ń sọ wọ́n di aláìsí ń sọ wọ́n di ẹni tí wọ́n sí mọ́ èèyàn búra sọ nǹkan ẹwà ní ó parọ́ lọ síwájú díẹ̀ ó sì wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó sọ wọ́n di lúbúlúbú ó gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ìlàkẹ̀bẹ̀ẹ́ra ní sùúrù farabalẹ̀ ayé Mawlana Sheikh Robiu láwà yìí makan mukhassas lil ilmi wat taqwa ìmímọ̀ láàfi tú ọ̀rọ̀ tó bá nídi ká lo mọ́ntíkì á lò tó bá nídi ká lo balaga á lò tó bá nídi ká lo usulu á lò ó ti yé gbogbo tó bá yẹ ká fi tú ọ̀rọ̀ á fi tú ó wá ní illa kabiran ó fi yí tó dàgbà jù nínú wọn lẹ̀ kí láwọn ní mọ́ntí kí wí lórí fífi yẹn lè liyakuna tamrisan lẹ́hùn aw ma'rifati darajati uqulihim ó fi yẹn lẹ̀ kó máa jẹ́ afẹ́fẹ́ nǹkan dọ́yàn wò ká mọ̀ bí láàká ìrẹ́ ṣe mọ́ ká mọ̀ bẹ́ẹ̀ àṣẹ́bẹ̀ ṣe mọ́ ní láàká ìnìyí kí ló wá wí bóyá tí ń bá mú yín níbi yìí o bóyá wọ́n á jẹ́ ẹni tó rí wọ́n á pé tí wọ́n á rorí tí wọ́n á lè padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ irọ́ yẹn ni mo fẹ́ ká clarify ẹ má ma bá wọn tú bẹ́ẹ̀ ìwọ́tọ̀ ọjọ́ mọ̀ kí o ṣe Robiu bọ́ ọba fẹ́ tú níta má tú bẹ́ẹ̀ pàdán bí Ibrahim parọ́ mọ́ tú bẹ́ẹ̀ léwó tafsiri ṣe Ibrahim bóyá kí n mọ́ dárúkọ àwọn tafsiri fún ọkọ̀ márùn ìpé bóyá ọ̀rọ̀ ọgbọ́n orí ni léwó Suyuti àbí ọmọ tíra Imamu Suyuti léwó Durul Mansuru léwó kí ló wá wí àwọn question kan máa ń bẹ tí wọ́n máa ń pè ní stupid question irú rẹ̀ ni wọ́n bi ànábì Ibrahim ẹ ń lọ bí pé èèyàn búra fún yín kóhun ó bà nǹkan jẹ́ ẹ wá ń bèèrè lọ́wọ́ ìpé ìwọ Ibrahim man fa'ala àádá bí alẹ́ àtínà talent tó ṣerú ilé ìfáwọn ọlọ́wọ̀n ọba wa tó búra fún yín gbàtẹ́ lọ àbí kò búra fún yín ó búra fún yín kóhun ó bà wọ́n jẹ́ àbí kò búra fún yín ẹ wá ń bèèrè stupid question lọ́wọ́ ẹ̀ ìpé man fa'ala àádá bí alẹ́ àtínà tún lọ síwájú díẹ̀ sí wọ́n ló gbọ́dọ̀ jẹ́ pẹ́ni tó ṣerú eléyìí ń bẹ nínú àwọn alábòsí ẹ̀hẹ́n bàbá àgbàlagbà ọ̀dẹ̀ kan
wọ́n dárúkọ ẹ̀ nínú tírà yìí òun ló wá ń sọ fún wọn wípé Ibrahim ní èdè rí ńgbà náà mọ́ lọ wọ́n ní ẹ lè mú wá sí gbàgede ẹ mú wá sí gbàgede ká bí lójú gbogbo èèyàn bóyá yóò lè sọ lójú wa yẹ́ sí àdúǹdẹ̀ yẹn bóyá yóò lè sọ lójú wa yẹ́ sí àdúǹ tó wà ń bẹ̀ la'allahu yukarrir al-fila takrir ó ti yé torí àwọn bìkan bẹ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ọ ní dìbàlágà àti mọ́ntìkí kò sọ́gbọ́n tó fẹ́ dá sí o tẹ̀kìrìr òun ni wọ́n fẹ́ mú jáde ń bẹ̀ wípé bóyá yóò lè ṣe tẹ̀kìrìr nǹkan yẹn ó yá mú ń gbọ́ mi ní jẹ́ kí bàlágà òde wà mọ́lẹ̀ ń bẹ̀ yẹn torí kí ló lè fa àáńtà gbogbo question ló tún ní bá ṣe ń bèèrè ẹ̀ torí nínú mọ́ntìkí hunaka adawatu su'al inda al-manatik method àwọn ways àìbàbá ọ̀tẹ̀tẹ̀ tún ní adawatu su'al ó ní àwọn ọ̀nà tí a gbà fi bèèrè ó dẹ̀ ní àwọn materials ọ̀gá tó wá nílò fi bèèrè àwọn question kan bẹ tó ọba bíbí mo lè má dẹ̀ ọ lóhùn because it's a stupid question to me àwọn question tó wà ní àwọn bí bàbá náà bá dáhùn pé tó wà má àwọn question ó kú bí mi lè má dẹ̀ lóhùn torí ọ̀rọ̀ mọ́ntìkí là ń sọ yìí kọ̀ wọ́ báyìí ni pé ó wá wá lo àáńtà ọmọ rọ̀bí ní Ọ̀yọ́ nìtúmọ̀ àáńtà yẹn náà ó wá ń bí nírú béèrè yẹn ó yá tẹ̀síwájú ìwọ Ibrahim sí wọ́n lò ṣàwélé fún àwọn ọlọ́run àwọn wọn lọ́mbẹ̀ ó ní tó dàgbà dúnú wọn ló ṣe ibi tí fẹ́ ká dé nìyẹn fas'aluhum ó ní nǹkan tí ànábì Ibrahim lò láàrin yẹn nínú mọ́ntìkí àti nínú bàlágà ṣó ọmọ wípé àárín yìí a gbọ́dọ̀ treat ẹ̀ nítorí tiwọ́ tó fẹ́ kọ́ mímọ̀ ní tí àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi pàṣì sí mi ní o eléèté mi ń wí yìí bàbá pàṣẹ sáwọn àwọn pàṣẹ sí mi ní o ẹ̀hẹ́n ó ti yé tó bá ti rí tó bá ti ní kébì máa ẹni tó bá kéré jù ní èèyàn máa ń ránṣẹ́ báwọn ó bá jíṣẹ́ tí wọ́n sì iṣẹ́ àgbà iṣẹ́ tí ò ní ìdílé làágùn òun lọ expect lọ́dọ̀ ti khalifa ó tún wá nírú ìtọ́ tún expect lọ́dọ̀ ti Sheikh Ahmad Tijani náà àmọ́ torí tẹ́lẹ̀ àwọn rán èmi ó wá ní kí ni ihun tí ó fẹ́ mú jáde òun ni láti fi ojú òpùrọ́ hàn ìkánú yẹn ti kún ṣẹ́rítì ìgbẹ̀yìn yẹn májẹ̀mú ìgbẹ̀yìn ló fẹ́ mú jáde wípé tó bá jẹ́ wípé gbogbo àwọn nǹkan tẹ́ máa ń sọ fún wa pé àwọn Arábí yìí sọ ẹ gbọ́dọ̀ jáde lọ́sàn òní o lálọ́ lù lọ́sàn òní pẹ́ bá jáde lọ́sàn òní kìdí kan fẹ́ jáde gbogbo tó bá jẹ́ wípé lóòótọ́ ni wọ́n máa ń sọ àwọn nǹkan yẹn fún yín fas'aluhum torí àwọn náà ní kan bí ànábì Ibrahim ní ìbéèrè lójú gbogbo ayé ni òun ló fa fas'aluhum tóun náà lò ojú gbangba ayé láti jọ bíra wa ó yá kẹyọ kan sí nígbàtí wọ́n kú lọ́dọ̀ Ibrahim ó mọ̀ tún mẹ́ pé ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́rọ́ wọn fẹ́ sọ̀rọ̀ lójú ẹ̀ wọ́n wá pèrà wọn sẹ́yìn wọ́n wá ń bára wọn sọ̀rọ̀ yí pé àbòsí ti wáyé o àbòsí ti wáyé ibi òfin ni mo fẹ́ kó lọ ó ní ẹtí olómi ìpé rọ nìyí tó bá wo ihun tí Ànábì Ibrahim fẹ́ mú jáde ó ti rí mú jáde ó ní wà kọ́dé àlímùtùm àwọn wà kọ́dé àlímùta
ọtí mọ̀ àbí ẹ̀tì mọ̀ wípé àwọn Arábí yìí ò sọ̀rọ̀ kí wá ló fàdúrú rọ́tẹ̀ nípa ìtì pọ̀ jù irọ́ yìí pọ̀. Ihun tí ó láǹfààní kọ̀kọ̀ tó ṣe fún ilẹ̀ ìsìn ẹ̀hẹ́ lọ síbẹ̀ yìí. Ẹnu ànábì Ibrahim wá kọ́rọ̀ ibẹ̀ yẹn ni mò ń lọ. Ẹ̀záàmù tó ṣe fún wọn. Ufin sọ ọmọ wípé béèyàn bá wùwà kọ́ ṣe sí ọ̀rẹ́ ufin ni mi ń lọ torí béèyàn bá ṣẹ̀záàmù àtẹni tó ṣe dá àtẹni tí ò ṣe dá yóò ṣàgbà nàtíjà. Ufin yẹn ni mo fẹ́ ká lọ. Wọ́n ni máa tàbí fọ́ọ̀sì mọ̀ wípé kẹ́lìmọ̀ ufin yìí lọ́lọ́run dìídì ìwọ́nù wà lé lórí ọ̀rọ̀ ìyá àti bàbá fálà tẹ́kùn lẹ́hùnmá ufin gbólóhùn yẹn ló wá ráyè jèrè lára wọn. Ọlọ́run wá fáwọn yẹn búra. Ó ní àràfí mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun gan ni ayatul kitabi àmì tírà nípa wípé nínú àwọn adẹ́rà márààrún adẹ́rà mẹ́ta òun gan ni adẹ́rà mẹ́ta tó tẹ̀léra wọn yẹn òun ló ṣàgbà gbogbo adẹ́rà tó kù. Adira áútì ó ti yé adira mọ́làkú ti àwọn ànábì ti àwọn màláíkà adira àtọ̀lọ́ adira ànábì Muhammad òun ló fà tó fi tọ́ka sí pé tílíkà adira mẹ́tẹ̀ẹ̀ta kódà tó bá lè wọ́n tí bá rọlẹ̀ olómi tú lọ́wọ́ tí bá rọlẹ̀ olómi tú ní gbogbo tí ń jẹ́ Súfí ní Jordan bá rọlẹ̀ olómi ni ọ̀gá wọn lọ́wọ́ tó tú tílíkà ayatul kitabil mubin. Ní ẹ̀ka tẹ̀síwájú. Iṣẹ́ wo ni wọ́n rán annabi Yunus? Ó dàbí tá bá sọ̀rọ̀ Suratu Yasin. Ọmọ tí wọ́n ní kó lè la ojú rẹ̀. Àwọn èèyàn rò pé bóyá òun nìkan lọmọ tójú rẹ̀ fọ́ nínú ìlú nígbà náà. Ọmọ tí ọmọ obìnrin tí ò lójú àwẹ́ wọ́n àwọn èèyàn rò pé bóyá òun nìkan ni láà bọ́lọ́wọ́n bá ṣe máa ń rán àwọn ànábì Ọlọ́run bá kankan iṣẹ́ nìyẹn. Nígbà Ọlọ́run bá rán ànábì Ìdírísù níṣẹ́ nǹkan tí Ọlọ́run bá dà sáyé fún àwọn alágbára ń gbà náà òun ni kí wọ́n máa sọ tí ó ṣẹlẹ̀ ní ọ̀la. Nígbàtí ó wá rán ànábì Ìdírísù ó wá ní kí ànábì Ìdírísù ó máa sọ tí ó ṣẹlẹ̀ níjọ́ mẹ́wàá. Gbogbo àwọn tí wọ́n bá ń bẹ Ọlọ́run ọba wá rán ànábì Ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú tó supersede ti wọn. Àwọn Lárúbáwá ọ̀rọ̀ sísọ Ọlọ́run bá fi hàn wọ́n lè mọ̀. Ọlọ́run bá wá fún ànábì ní Kùránì. Ihun tọ́lọ́run bá fi dá wọn lọ́láhun òun ló fà tí Kùránì ṣe kọ́kọ́ dàbí kìíní lójú wọn pé kí ni tó bá ní ó lè sọ̀rọ̀ àwọn ọmọ lágbájá ń bẹ ìdílé wọn ìdílé sọ̀rọ̀sọ̀rọ̀ ní wọ́n ọ̀rọ̀ lásán láka Kùránì fún wọ́n tó wá rí pé ọ̀rọ̀ lásán kọ́ lélẹ̀ ó tún yá tún rò pé orin ni orin ló ń kọ náà tó bá rò pé ó lè kọrin ẹ pé àwọn tó lè kọrin wá bá anábì ní wèrè màlà arábí yìí Kùránì lórin bẹ́ẹ̀ náà ló ṣe wá wà nígbà òun kì í ṣe nìkan òun nípa wípé ìyí òun jẹ́ ọmọ àwọn tó jábẹnugbọ nínú ìlú lọ́fí ní kán wà la ojú rẹ̀ kí obìnrin má ní ojú àwẹ́ àbí kéèyàn má ní ojú ó pọ̀ nínú ìlú nígbà náà ó ti yé bó ṣe jẹ́ nìyẹn. Yúnúsà wá ń pe àwọn èèyàn rẹ̀ lọ síbi kan ṣe ikhlas ìmọ̀ Ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo ihun tó pè wọ́n sí nìyẹn. Torí àwọn tafsiri kan wọ́n túmọ̀ sísá kúrò nínú ìlú ànábì Yúnús sí wípé ẹ̀rù bà ànábì Yúsúfù
nígbàtí ìyà Ọlọ́run Ọba fẹ́ sọ̀kalẹ̀ àti sọ nínú ọ̀rọ̀ níbẹ̀rẹ̀ kò sí ànábì Ọlọ́run Ọba tó jẹ́ jàbáàn ànábì Ọlọ́run tó sì mọ̀ pé Ọlọ́run Ọba rán òun iṣẹ́ kò lè sájáde nípa ipé kí ìyà Ọlọ́run Ọba má wá dórí òun Ànábì Yúnúsù jáde nínú ìlú nítorí àánú Ọlọ́run Ọba tí máa ń bẹ lójú àwọn ànábì Ọlọ́run Ọba. Kò fẹ́ kí ìyà ó ṣojú rẹ̀ kó ń wá rí bí Ọlọ́run Ọba ó ṣe ṣe wọ́n ṣekúṣe, bí àwọn màláíkà ó ṣe ṣe wọ́n ṣekúṣe, báwọn màláíkà ó ṣe fìyà jẹ wọ́n. Òun ni ànábì Yúnúsù ò fẹ́ jẹ́ kí ó ṣojú òun. Bẹ́ẹ̀ bá ti rí tafsiri tó túrú ẹ̀, tafsiri àwọn ọmọ àlè èèyàn ni. Ànábì Ọlọ́run bó lè sájáde nínú ìlú torí irú yìí àwọn ọ̀wà burúkú tí wọ́n ń wù ó sú ànábì Yúnúsà pátápátá yọ́ mọ̀ pé téèyàn bá gbìyànjú títí ọmọ pé ànábì Mùsá náà wírú ẹ̀ ànábì Ìsá náà wírú ẹ̀ àkàlá pé límọ̀ tó zó náà ní kí lé tẹ́fẹ́ máa fara ní mí so ó sú yányá kí ló tún wá wí Ànábì Yúnúsà sì wá rí pé àwọn èèyàn yìí wọ́n ti sábà pẹ̀lú kúfúrù wọn lè yípadà wọn lè change àmọ́ nínú Ọlọ́run Ọba tí Ọlọ́run Ọba dá Ànábì Yúnúsà nígbẹ̀yìn kalẹ̀ ráyè máa tú Kùránì lọ tó bá di lọ́la nínú ọlá tí Ọlọ́run Ọba wá dá Ànábì Yúnúsà òun ni wípé òun ni Ànábì Ọlọ́run Ọba tó ṣe wípé Ọlọ́run Ọba wàádà ìyà fún àwọn èèyàn rẹ̀ tí ó wá fi ìyà yẹn jẹ wọ́n mọ́. Tafsiri pín lórí ọ̀rọ̀ yẹn. Tafsiri kan bẹ tó ń jẹ́ ká mọ̀ wípé ìyà yẹn sọ̀kalẹ̀. Àwọn wá ń ṣe ya Hayyu ya Qayyumu tó papọ̀ mọ́ iṣẹ́ kan tá ń ṣe lójú ọ̀nà yìí nínú tafsiri àwọn ẹni rere náà ni. Òun jẹ́ ká mọ̀ wípé òun ló kàṣáfà ìyàpò lórí wọn. Òun kan náà ló sọ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe istighfar bí yẹn ṣe jẹ́ nìyẹn. Àmọ́ àwọn kan ní ìyà ò tí ẹ̀ jẹ wọ́n rárá àka tafsiri yìí náà. Ihun ta fi ń yà lọ́bẹ̀ àfáàdùhábì òun ni kẹ́lò mí o máa wà gbọ́ tafsiri yìí ó máa rò pé tafsiri tí tó ń ká àká gbogbo yìí tó kàún náà láàkà èyí tó wúlò fáwa èyí tó wúlò fáwa gbogbo yìí tó kàyẹn náà àká àkánà lè náà sí ágẹ̀bẹ̀n Ọlọ́run ní kí ló fẹ́ fà á kí ló dé tí ó máa jẹ́ èèwọ̀ fún yín àkánà lè náà sí àjẹ́bàn tó ọba wọ́rọ̀ àkánà ìbéèrè tọ́lọ́n béèrè yìí ọ́rí tó yàtọ̀ sí báwọn kèfèrí ṣe béèrè lẹ́ẹ̀kan sórí pọ́lọ́wọ́n ọba ò lo àdáwàtì tó fẹ́ bọ́ sí ti àgọ̀ eléyìí tọ́lọ́run lò yí Ọlọ́run fi ta wọ́n jí ni pé àkánà lè náà sí àjẹ̀bánì Ọlọ́run ní kí ló fẹ́ jẹ́ mọ̀ irú èwo láti ìṣe èwo láì ṣe rí ní ìfẹ́ lọ síbi ọ̀rọ̀ Ùsẹ́rù ni bẹ́ẹ̀ ni jẹ́rí ìyá tó fẹ́ gbé wa lọ sínú àwọn súrà míì àdẹ̀gbọ́dọ̀ jẹ́ kí tafsir al-aya bil-aya pọ̀ jù àkánà lin-nasi ajaban èsì wá jẹ́ kó máa jẹ́ mọ̀ fún yín àbí kí ló fẹ́ máa jẹ́ mọ̀ fún yín àbí ṣe ilé ìta ṣe èyí ń jẹ́ mọ̀ fún àwọn èèyàn dín lórí wípé a ránṣẹ́ sí ọkùnrin pàtàkì kan nínú wọn rọjò lé ní ọkùnrin pàtàkì kan nínú wọn ta ránṣẹ́ sí sóhun ló fẹ́ máa kó wàhálà bá wọn tó sì jẹ́ pé iṣẹ́ ta rán kò jú wípé kó máa kìlọ̀ fáwọn èèyàn lọ kí ló wá lè nínú yíò ní sùúrù
àfẹ́ wọnú àwọn tafsiri àmọ́ tafsiri kan jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ọba ń sọ láàyè yìí pé tóun bá dédé gbẹ̀ràn kò dìde pé kó máa jíṣẹ́ kí lè ṣe ẹ́tẹ̀lé náà ni ló ma ní kí igi oko bẹ̀rẹ̀ sí jíṣẹ́ fún yín yóò bẹ̀rẹ̀ sí ní mọ́ jíṣẹ́ náà ni ó dàbí ní dátòlẹ̀ ákè lánàá a sọ̀rọ̀ wípé ọ̀bọ àáyá ẹdun gbogbo ọ̀ràn wọn á jẹ ọ̀gẹ̀dẹ̀ lóko àmọ́ níribi tí àáyá ò ti rí dáko ṣé àáyá ò dáko ni kò ní dáko oko tí èèyàn dá náà ni ó jẹ ó mì ní wípé èèyàn ó máa wúlò fẹ́ranko ẹranko ó máa wúlò fẹ́èyàn ọwà rí ẹ̀dẹ́ ni yóò wá bínú parí nígbàtí àáyá bá wọnú oko rẹ̀ tó bá jẹ gbogbo oko rẹ̀ àbáwọn ẹranko tó kù míì náà àmọ́ tí ń bẹ nínú àdéhùn Ọlọ́run ọba o ẹ máa wúlò fẹ́ranko ẹranko máa wúlò fún yín irú ẹ̀nà Ọlọ́run bá wá wí yìí pé tí ń bá wá dédé gbé ẹranko dìde kó máa jíṣẹ́ kó máa ṣe wáàsí bá ṣe ń ṣe wáàsí bọ́lọ́run bá bá gbé ẹranko dìde yóò máa ṣe wáàsí ẹlòmí ò máa wò tìbẹ̀rù ẹlòmí ò máa wò tìyanu kò sì ní sí ń tẹ́lé ṣe Ọlọ́run bá dára ọwọ́ rẹ̀ ni ṣe bọ́lọ́run bá mọ̀ọ́mọ̀ kó tó jẹ́ pé rasulun min anfusikum sọmọ̀ wípé wọ́n ní ká máa kàdà kálídá kùkẹ́mì ẹ ní ó lè bá gùn wọ́n wá kọwọ́ bọ́ àwọn kan wá ní min anfusikum tí ń bẹ́m̀bẹ̀ wọ́n nóhun gan ní ṣokùnfà gígùn ẹ̀mí tán torí rẹ̀ dín ká máa ká min anfusikum wọ́n tún wá kọ ọ́bọ̀ ní tafsiri àwọn àgbàlagbà wọ́n ní bẹ́ẹ̀ ni tàbá tún wá ká ní min anfasikum wọ́n ní bákankan náà ni ọ̀nà òun ó máa ṣe gígùn ẹ̀mí àwọn kan wá kọ ọ́bọ̀ wọ́n wá ní nípa wípé Abdurrahman Ansari kọ́ wọ́n ní ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti rí làkọ́díjá àfúrọ̀ sólómi wọ́n ní nígbà tí gbogbo Kùránì ti pé tó yẹ kó ti parí Kùránì pé Kùránì ti pé ó ti pé báyìí wọ́n wá dúó hárí gbogbo wọn mọ́ làkọ́díjákù àmọ́ kọ́ wá rí pé lódindi ẹlòmí rí dédàjì ẹlòmí ò dédàjì wọ́n ní nígbà tí wọ́n wá rí àìmọye ọjọ́ tí wá lọ wọ́n wá padà rí lọ́dọ̀ Abdurrahman al-Ansari nígbà wọ́n wá rí lọ́dọ̀ Abdurrahman ló ṣẹ̀ṣẹ̀ wá kọ làkọ́díjákù ló wá fi ṣe iktitabu Kùránì pé Kùránì ti àti kọ tán wọ́n ní nípa wípé làkọ́díjákù ni wọ́n rí gbẹ̀yìn ló pẹ́pẹ́pẹ́ kan tó rí wọ́n náà ni wọ́n fi ní ká mọ́ ká kẹ́mi wà lè bá góòdì méjì tàṣọ mú méjì yíò náà dání akana linnasi ajaban lórí wípé ó ṣe fẹ́ máa jẹ́ èèmọ̀ fáwọn èèyàn wípé arákùnrin kan wọ́n wá ní nínú Kùránì ọ̀nà mélòó ọ̀nà 50 lọ́lọ́wọ́n bá ti dárúkọ náàsì pé ẹ̀dẹ́ èdèyàn o ọ̀nà 50 ni ṣọ́ ti gbọ́ kọmsátá lọ́lọ́wọ́n bá dárúkọ rìjálì nínú Kùránì ọ ma túnmẹ̀ fún wọn ẹ̀mẹ́ ìlú Ọlọ́run dárúkọ obìnrin nínú Kùránì àfáà nígbà ogun lọ́wọ́ dárúkọ ìmẹ́ nínú Kùránì ọya wà bá ṣírí lẹ́dínà àmánù ọ wá rí àwọn tí rí ránṣẹ́ ọkùnrin tàà sọ yìí tí ò kó wàhálà bá tí ò yà lẹ́nu congratulate wọn gbogbo bó bá ṣe òǹkà tún kọ́dámọ̀ sí díkín ìdàrọ̀ bèèm ó ṣe ṣe ká tútú lọ́la a máa tó àwọn tí wọ́n wá nígbàgbọ́ yìí
anna lahum qadama sidikin jẹ́ kó mọ̀ wípé ìnígbàgbọ́ wọn tó nígbàgbọ́ yẹn wọ́n ti nǹkan rẹ̀ síwájú Ọlọ́run wọ́n ti ṣe rẹ̀ síwájú Ọlọ́run pé wọ́n nígbàgbọ́ wọn sí nínú àwọn tí wọ́n ní ṣàkùsákà lórí wípé a rán ẹni yìí iṣẹ́ qadama sidikin wọ́n ti nǹkan rẹ̀ síwájú Ọlọ́run má bínú àfáàmì tí ìgbẹ̀jẹ́ kan ọbọ́ síbi kọ́dámọ̀ sídíkí lórí ọ̀rọ̀ lóga ní o torí mi rí pé kọ́dámọ̀ sídíkí yẹn jẹ kan bí ọ̀nà 15 àmọ́ mi ìfẹ́ jẹ́ ká fi yíò ń bẹ̀rẹ̀ tafsiri wọ́n ṣe nǹkan rẹ̀ síwájú Ọlọ́run wá rí àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn pòkí èèyàn in tí àwọn máa ń sọ lẹ́nu wọn so mọ̀ pé tó bá rẹ̀ nìkan tó lóun lè jà ládùúgbò yín tó nẹ́yàn mẹ́ta ò lè dánwò mú bẹ́lẹ̀ bá ṣe ń wáyé ńlá mọ́lẹ̀ bẹ́lẹ̀ bá ṣe ń wáyé ńlá mọ́lẹ̀ bọ́bá wá rẹ̀ ní tó lè lu èèyàn mẹ́wàá lẹ́ẹ̀kan náà yóò ní wèrè lélé yìí o a ní ṣe jà lélé ń jà rí ẹni tó ti ya wèrè ń bó ṣe rí nìyẹn nǹkan yẹn ju ti ẹ lọ ní ọ ma kí bàbá Alhamdulillah al-Mahdi kama na'budu wa la nahafir wa nashkuru ala al-mustafa. Hadi fadila Sheikh Muhammad Robiu Allah Abdul Mahdi wa hafirihi wa mustaqbalihi mashkur. Pásẹ̀ sí bàbá, pẹ́sẹ̀sẹ̀ sí bàbá, fúnjọ́sẹ̀ sí bàbá, gbogbo ẹ̀lá, túnbẹ̀ wọn náà lórí. Lásìáàmùláhà tàbárakà wa ta'ala túnà lórí wal afiyatu wassalam. Mọ́sẹ̀ àbáwà tó bẹ̀rẹ̀ lẹ́bí pẹ̀lá àlàáfíà kọ̀gbà tó gbẹ̀rẹ̀ ìwọ̀n ní lọ́rọ̀. وأن يعيد علينا رؤيانا برفع هذا الشهر المبارك بالأمن والسكينة والعافية. أهلا وسهلا ومرحبا في مكانكم وفي مسجدكم وفي حركتكم وفي أمام أبنائكم وجماعتكم وتلاميذكم مرحبا بشيخ. Ìwọ náà ṣe sàdákà láhùn tí ẹ. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين الذي أعاد علينا هذا الشهر المبارك. ونسأله تبارك وتعالى ألا يجعل هذا شهر آخر رؤيتنا في هذه الدنيا. أنا لي خطاب خاصة لجميع تلاميذ خصوصا للذين بدأوا الوعظ والإرشاد بعدما نسأل الله مزيد العلم لعبد الهادي
الشيخ هادي وكذا لسيدي محمد تاج الدين àti àlékún mímọ̀ fún bàbá khalifa àgbà Sheikh Muhammad Tajuddin وكذا لأحمد التجاني àti àlékún mímọ̀ fún bàbá wa àlékún Sheikh Ahmad Tijani. كل ذلك يعمكم جميعا. èyí tí bàbá sì jọra fún wọn yìí bàbá náà ó jẹ́ kó ká ìhòòhò wa náà. أريد أن أفيدكم بشيء ما bàbá náà fẹ́ fi nǹkan kan ṣe wá láǹfààní. مما درستموها من قبل nínú àwọn ta ti kọ́ síwájú. ومما سمعتموها من قبل nínú àwọn ta ti kọ́ síwájú. ومنها تستعملون بعضها وتتركون بعضها. à ń lo àwọn míì inú ẹ̀ àbọ̀ àwọn míì ilẹ̀ láìlò. طريقة التجانية طريقة العلم طريقة الفهم طريقة الحياء. ojú ọ̀nà Tìjàníyà ojú ọ̀nà àgbáyé ni ojú ọ̀nà mímọ̀ ni ojú ọ̀nà tìjú ni. أسمع وعظا وكلاما من بعدي. bàbá náà ń gbọ́ àwọn ọ̀rọ̀ àwọn tó wà sí lọ́dọ̀ àwọn kan. جلها يسرني. ọ̀pọ̀lọpọ̀ èyí tó pọ̀ jù nínú àwọn wà sí táwọn ń gbọ́ ó dùn mọ́ bàbá nú. جلها تسرني. èyí tó pọ̀ jù nínú àwọn wà sí náà kò dùn mọ́ bàbá nú. والباقي لا بأس به. báwọn èyí tó kù nínú àwọn wà sí náà kò sí pọ́blẹ́mù lẹ́yìn rẹ̀. ليس مما كان أقبح. èyí tó burú jù làwọn àánú. ولكن نظمت بيتين مهما تريد أن تبدأوا الوعظ والإرشاد اقرأوا هذا أنتم بنفسكم. إذا قرأتم لا تستعجلوا أن يجيب من أساء الأدب عليكم. Ìjọba àpapọ̀ ilé ẹsẹ̀ méjì orin kan ló jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ bóòtù orin náà, àwọn ni wọ́n mọ orin náà. Bí a bá ní ka orin náà ní gbogbo ìgbà, ẹni bẹ́ẹ̀ ṣe bá sí fóun gangan lọ́wọ́ ka orin náà. Ó mú àwọn ọ̀rọ̀ orin náà ní tí ó lò, ó mú níṣe sí tí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀, èèyàn ní máa kájú fèsì. حتى لو وجهه واحد بأحمق الكلام. Kódà bí èèyàn ká kọ kódà dúró kan tòrọ̀ kan nínú wa pẹ̀lú ọ̀rọ̀ tó wájọ́ wà pọ̀ jù, èèyàn ní gbọ́dọ̀ fún lẹ́sì. تؤجل الجواب. Èèyàn lọ lẹ́sì lára ní. إذا ذهب الغضب Tí pẹ̀lú bá wá lọ. تأتي الفطنة. Ọgbọ́n àti ìmọ̀ àti ìmọ̀ tí bá ti mú làálàyé wáyé wà dé láti sọ̀rọ̀ kalẹ̀. لذلك كان من عاداتنا. Orí ẹ̀ ló ti dápẹ́ nínú ìṣesí wa. ربما أذكركم بيتا من ذلك. Bàbá ní àwọn ọ̀rọ̀ adébí ilé ẹ̀sẹ̀ orin kan nínú ọ̀rọ̀ méjèèjì nì. ولكن الذي أشار إليها تجدني محمد السعيد تجدني لا أتركها لأنها ذكرها كي لا أنساها. Nígbà bá Sàídì àbá wọn Sàídì tẹ̀lé ní wọ́n sì tọ́ka ọ̀rọ̀ kan fún bàbá àwọn akọ̀rọ̀ ilé ẹ̀sẹ̀ orin méjì náà. وذلك أثرتك في وضع الكلام بأربه تنجيك من خطأ كلامك. أولا تحذر نفسك ومستمعا واذكر العواقب دائما. حذرتك فيه وضع الكلام بالأربعين تنجيك من خطأ كلامك سالما تحذر نفسك وكلامك يا حبي ومسك الجعام والذكر دعوات
دائما àwọn kálúwà tó máa ń wà àwọn kálúwà yẹ̀wòmí ń bẹ irú kálúwà ti Sayyida tó bí Ànábì Isa olóhun súntù mo mẹ́nu dúró lónìí n wò sí ní bẹ́ẹ̀nì kan sọ̀rọ̀ lópin ìgbà tí n bá ṣe wà ní àwòrán insu tó rẹ̀ mú sọ tí ó dá tọrọ mọ̀ pé rúhù ló fẹ́ jáde tó ń bá ti wá sọ̀rọ̀ tí ó burú yóò bàkàrà ọmọ tó fẹ́ bí jẹ́ lẹ́nìí mo lè láàrin èmi pẹ̀lú Ọlọ́run mo lérí pé ẹni tó bá ṣe wà ní ààyè ipò èèyàn tí ò sí láàyè rúrù mọ̀ ní bá sọ̀rọ̀ tó bá ṣe wà ní ìsú tó bá dé wà ní ìsí ìyàwó ní bá sọ̀rọ̀ irú ẹ̀ ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kí n kọ́kọ́ sọ ti wá kí n tó wá sọ tí àwọn táàrin lójú ọ̀nà wọn ẹ̀rù agbọ́nigbé tó bá ṣe gbogbo wà sí tí Adébá ṣe àbí alákìtájù àbí kìí nífẹ́ níta àlékìtìfà lérí ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wọn tí ń bá tí ń fẹ́ bọ́ síbi tó ga fúnra rẹ̀ tí ó fà sẹ́yìn àti bọ́ sí lọ́kàn gbogbo wọn lérí tí a bí wọn lérí nìyẹn ó kàn jẹ́ pé suri'atul jawabi kana min wahidi ṣùgbọ́n kò sẹ́ni tó máa sọ̀rọ̀ tó máa jẹ̀bi ṣùgbọ́n orin tí mo kọ́ wákọ̀ yìí ẹ rìkọ́ọ̀dù ẹ̀ tí ẹ bá ti ń lọ sí wáàsí ẹ rìkọ́ọ̀dù ẹ̀ hadartuka fi wadi'il kalami mo fún yín ní nǹkan ṣọ́ra mo fún yín ní ìṣọ́ra pẹ̀lú kíni pẹ̀lú nǹkan mẹ́rin lópin ìgbà tí gbogbo yín tẹ́ bá ṣe wáàsí tí ẹ bá ń lò yóò mọ gbé yín dènà sí wàhálà ẹni tí ó ṣe wáàsí pọ́pọ́pọ́ ṣọ́ra rẹ̀ ìwọ olùfẹ́ mi ṣọ́ra rẹ̀ sì sọ̀rọ̀ tó fẹ́ sọ kọ́ wá tó sọ nítorí àwọn tí ó mọ tẹ́tí gbọ́rọ̀ náà gbogbo ẹni tí bá ń gbọ́rọ̀ ẹni kọ́ ní ń gbọ́ nítorí ìfẹ́ èyí tí ayé tí ẹ̀dí di ayé kí wọ́n rí lísẹ̀ eléyìí kí wọ́n pọ́sí ibi kan kí wọ́n rí bí kìnnì kí wọ́n pọ́sí kó wájẹ́ pé kìnnì kan ayé rẹ̀ ẹni tí ò bá ti fẹ́ kí wọ́n mú mọ́ irú nǹkan bẹ́ẹ̀ ọba àmú láàrin ọba àmú kìnnì kan ohun tó sọ ọ̀lẹ̀ sẹ́ǹjì ẹ̀ torí ohun rẹ̀ wà ń bẹ̀ wọn ò lè pọ́sí ohun ẹnìkan sí rí ohun ẹnìkan tẹkinọ́lọ́jì ilẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ òṣìgbọ́lọ́mù tí ní wọ́n máa ṣe kéyìn pọ́pọ́ tẹ́tí sí àwọn tí ó máa gbọ́rọ̀ bí ọ̀rọ̀ náà bá wá jáde tán ìgbẹ̀yìn rẹ̀ ẹlòmíì ti jẹ́ ní àpẹẹrẹ ti jẹ́ ní abíyì àbùkù tí ń kàn án pẹ̀lú ọ̀rọ̀ tó ń wò kàkún pé yóò di wàhálà ó ní ọfí mọ́ ní sí pé Ọlọ́run gbàdúrà wọ́n báyìí ní kọ́lọ́ mọ́ gbàdúrà wàhálà tí ẹni Ọlọ́run àlọ́wọ́ báyìí ní kọ́lọ́ mọ́ lọ́wọ́ wàhálà tí ẹni olómọ̀ so in tí mo fi ẹbá yín sọ̀rọ̀ gbogbo yín ẹ ti ń jáde nísìn láti máa ṣe wà ṣe káàkiri ẹ jẹ́ kí wà ṣe ní ó máa jẹ́ nǹkan tí ó máa dùn mọ́ wa pé tí máa ní ẹ̀pìlẹ̀ ẹ̀ká gbọ́ tí gbígbọ́ rẹ̀ torí mi kì í fẹ́ sọ fún ọmọ kan kó ṣe tí ò dáa tí lọ́ka rẹ̀ ní balẹ̀ kò sẹ́ni tí mo sọ pé kó ṣe tí ò dáa rí
torí yóò mọ̀ rò pé mo bínú ni èyí tó ń rò pé mo bínú ni ní ń dá wàhálà alẹ̀ sí lára kìí ṣe tèmi ojú ọ̀nà wúrìdí máa rántí bàbá kan ó ní àyà òun wa ikhlasu wa fi tonatu bàbá yẹn ní ó ní àyà òun máa lọ bẹ̀ tí mo fẹ́ lónìí ẹ̀ àyà òun gbogbo yín gbọ́dọ̀ ní tìjú ṣe rí tìjú nígbàtí àwọn ọmọ sí òtìjá ní wábí ní yóò ní wọ́n láwọn ò tí ìrí ẹni tó ní tìjú tó bàbá àwọn wọ́n dé ibi tó bá fẹ́ sọ̀rọ̀ tó lè ní kí wọ́n lè pa náà ni tó pé orípe inú fẹ́ bí n kò dẹ̀ fẹ́ mọ́ kẹwọ̀n yọ mọ́ rójú pẹ̀lú ìbínú tí wọ́n bá ń rójú pẹ̀lú ìbínú aburú ó ṣẹlẹ̀ ọlọ́run pàwápọ̀ díẹ̀ orí ayé ti dáyé tó dá gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ṣéwù tó yẹ pé wọ́n jẹ́ ṣéwù tí wà lè ní kò sí ìta àjọ ní alákàtún hásà ẹ wo ní mo wọ̀ yìí níjọ́ tó ní ká wáyàn ni fọ́tò tààjọ fi yà wà nílé bí pó ti mọ̀ ìsọ́lọ́rùn oníkè ń lo tèmi náà mọ́lé mi onímọ̀ láti oníkè ìbá lò pàà ní ya fọ́tò pé a sì ní lọ sí bí dáa fẹ́ lọ mọ́ ó ní a sì jọ jòkó lórí bẹ́ẹ̀dì ni mo ní àṣẹ ìnẹ́mẹ̀lẹ̀ mẹ́rìkò ṣùgbọ́n kún hadithan ọ̀rọ̀ tí ó fẹ́ dájú ọ̀rọ̀ tí àwọn àyókù lọ kó jẹ́ fún àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn ló fi lo àfọ́álà yẹn ẹ̀wọ̀wó sẹ́rí pé tí ẹ̀gán ní mo ní ìtó jọ gbẹ̀dáwọn ọmọ rẹ̀ ń sọ̀rọ̀ ní oní n ò fẹ́ fi sọ lérò yẹn hàn wọ́n kí wọ́n máa tún sọ papọ̀ mọ́ ẹ̀yìn mi níbi tí wọ́n bá lọ tàbí orí ìjọ náà so ìtí ń sọ fún yín ni pé ojú ọ̀nà tàwà yí àyá òun ojú ọ̀nà tàwà ojú ọ̀nà ìtìjú nínú ọ̀rọ̀ ẹ bá débi tí a má sọ̀rọ̀ àṣà rárá ẹ má fi ìgbéraga sọ̀rọ̀ ẹ má fi bẹ́ẹ̀ ṣe mọ̀ tó sọ̀rọ̀ ẹ má fi bẹ́ẹ̀ ṣe tóbi ẹ má sọ pé ọmọ kéwú bá lágbájá báyìí nìyí ìtẹ́ǹkè ní kẹjẹ́ kó sọ bí tẹ́ ti wá sórí èyí kò sábúrú bí kẹ́nìkún ó ṣe gbéraga tó bá dẹ̀pà kẹ́nìkan kẹsì fi indirect tí è ṣe hujum kẹfìdá ló sórí èyí gbogbo yín ìgbówà ọ̀pọ̀lọpọ̀ yín ẹni tí ń ṣe wá sí díẹ̀díẹ̀ káàkiri gbogbo yín mú rí pẹ́ gbìyànjú ẹ gbọ́dọ̀ gbìyànjú kẹ́ jẹ́ àfáàdé bí tẹ́ bá ń lọ sí wá sí ẹ̀ ní mútẹ́rà dání kí lẹ mútẹ́rà dání sí lábúdà an tujabbiru anfusakum àtàtàtàhádà bidúni nasiri ila ayi kitabi aw ila ayi kitabati gbogbo ara gbọ́dọ̀ gbìyànjú láti láti ara láti ẹni tí ó sọ̀rọ̀ láì fún ní àdání láì fọ́ ọ̀gbẹ́dání ذلك كرامة àpálẹ́nù وتعظيم ìbìlẹ́ni tí ó dé nù ẹ̀tẹ́jẹ́ nísìnyí ẹ jẹ́ kí haya'un ìtìjú kódà bẹ́yàn bá sọ̀rọ̀ tẹ́ bá rí pé léyìí ti dàgbà lágbà kọjá fún ilé sí ẹgbẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ tí bàbá wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ti dàgbà jù bẹ́ẹ̀ lọ fún wọn
ojú ọ̀nà yẹn haya'u ojú ọ̀nà gbogbo tẹ̀ríkà àti ìyàní ẹnìkan kọ́ kullu turuki kullu turuki gbogbo ojú ọ̀nà súfí ohun tó bẹ̀rẹ̀ rẹ̀ haya'un lẹ́yìn náà ìkìláàsì ẹsì gbọ́dọ̀ máa ṣe nǹkan tí ẹ ní rò pé at least o gbọ́dọ̀ ṣe báyìí fún mi ẹ̀yìn bá ti ń rò bẹ́ẹ̀ in tí ò lérò lọ́lọ́wọ́ fi sọ ẹnìtọ̀ ń pé kó ṣe lálùkàlẹ́fù náà ilá òsì àhà Al-Qur'ani yá gbogbo yìí ọdún tẹ́tì lọ́dọ̀ mi inú ò lálọ́ bì kan tí wọ́n dé owó kan máa wo tí mo wòwò rí kò sí tó kàn mẹ́ pẹ̀lú ẹ̀ torí kuntu mu'tamidan ala ayatin mubarakatin ma min dabatin fil ardi ya'lamu kullu fi kitabin mubin gbogbo tẹ́lẹ̀kọ̀ kó rí jojúmọ́ wọ́n ti bí mọ́ kìí ṣe pé jọ tó ń dáyé ni wọ́n sẹ̀ tó kọ́ ọmọ bí ó kọ́ sí ọjọ́ mọ̀rọ̀ kẹ́rì kó fi owó kan síra wò fún ẹ kí lọ wò sí owó tó kí orúkọ Ọlọ́run ló mọ̀ àsọ̀bọ́tí orúkọ ló mọ̀ sí tó bí rẹ̀ fúnra rẹ̀ ó dẹ̀ fún ọ ní nǹkan tó kéré sí olómọ tí ó fún ọ máa wo inú àwò ẹ̀dá padà fún ṣe kó fi 5,000 síbẹ̀ tẹ́lẹ̀ kọ́ wá sọ di 20,000 ṣe 20,000 ó bí ẹ bùkátà lára yóò máa ó lè nira fún ẹni tí ń bá ń sọ pé àwọn ètò yóò tán ìtí ìṣẹ́ fún àti ìgbà tí mo tí yíó ni mo ti ń ṣe o níṣẹ́ náà kéèkéé pé ayó púpọ̀ níṣẹ́ náà gbogbo òpá wá tó ní mo rí pé gbogbo yẹn ti fẹ́ máa bọ́ tàrí sí kọ́lọ̀n kó jẹ́ kíta ó wẹ́lkọ́mù yín ẹ fẹ́ bọ́ sí ayé láti máa ṣe wá sí kọ́lọ̀n kó jẹ́ kí ayé ó wẹ́lkọ́mù yín ṣùgbọ́n ẹ̀yin fúnra ara yín ẹ kọ́kọ́ mọ ọ̀rọ̀ sọ gbígbé kalẹ̀ ẹ sì gbọ́dọ̀ nítìjú tí a bá ní kẹ́ nítìjú Ọlọ́run gbọ́dọ̀ ní kẹ́ nítìjú o ẹ̀yin gbọ́dọ̀ ní kẹ́ nítìjú Ọlọ́run tó dá yín tó mọ̀ sí ẹ̀yin láàfáà ní wọ́n ní kẹ́ nítìjú ẹ̀ lẹ́yìn náà ikhlas ó dẹ̀ pé márùn-ún ní kíníyàn inú ti bẹ́ẹ̀tù yàn márùn-ún ló gbọ́dọ̀ yẹ gẹ́gẹ́ bó ṣe tó ṣe bí fàwọn olófin kìnnìkà ní márùn-ún lọ gbọ́dọ̀ yẹ haya'un ẹ gbọ́dọ̀ ní tìjú wa ikhlasu ẹ sì gbọ́dọ̀ máa ṣe kẹta ẹ̀ ní gbọ́dọ̀ pé kò gbọ́dọ̀ máa ṣe báyìí fún mi dàkáún ẹ sì gbọ́dọ̀ jíkiri yí ó pé ẹ̀bá ṣe nǹkan wọ́n ti mọ́ bí tí ó wó sí wọ́n sì lọ mọ́ra dè ń bẹ́ kò ní kó wàhálà báwọ̀ wá fi tọ́nà tó ẹwà gbọ́dọ̀ ní ọgbọ́n ìjìnlẹ̀ bẹ́ẹ̀ wá ní kẹ́ wá lásàjẹ́ tí ò bá yẹ kẹ́ jẹ òdí tí ò bá yẹ kẹ́ lọ ẹmọ́ lọ bí tí ń bẹ ń gbogbo bí kíbínú gbogbo bí tí wọ́n máa pè yàn sí ibi tí ò bá yẹ kẹ́ lọ ẹmọ́ lọ ẹmọ́ lórí tí ó jọ fún ọ pé ẹ̀yin kọ́ lẹ̀ lóde èyí kílẹ̀ wá débí torí mo ti gbọ́ orí lóde ni o pé òde ìjòkó wa ni ẹmọ́ wùlẹ̀ lọ rárá bí wọ́n bá wá pè yí fúrú ìjòkó bẹ́ẹ̀ ẹni àwọn àfáà tó wà ládùúgbò àwọn àfáà báyìí ló wà ládùúgbò kí ló tẹ́ pẹ̀lú amókùn ọmọ pẹ̀yìn náà ẹmú ìwé ìjòkó mẹ́fẹ́ mi ìwé tẹ́ fi pé àwa tí ń já sí ìwònáka fàdíà na rúdùwá ìlàsáhìdì bí ayé àbùkọ́ mọ́kọ́ bá fẹ́ wá
á dá padà sọ́dọ̀ ẹni pé àwá bí aláàní wá ìwé tán ní ká fi wá ní ṣùgbọ́n tó jú bẹ̀ náà àti ti wá táàsì àti ti dẹ́sì abọ̀yí salamu alaikum ẹ̀ndẹ̀kàkú mẹ́ oní òdọ̀ta gbogbo ayé irú iye tó jòkó máa tí mo fẹ́ fún yín nìyàn lẹ́yìnbà tí pẹ̀lú fún àfá tí ó ṣe wá sí kullu hadha li takuna bidayatal bidaya ka ibara shehu Muhammadu Sauban Abdullahi عندما جاء إلى الافتتاح المهد وبدأ يمدحنا يكرمنا يعزمنا وقال بعض كأنه دنس كلامه وردها رادا قاسيا أنا لا أتدخل فيما قال ونسيت ما رد به ولكن ذكرت ما مدحنا به وقال هذا بداية البداية لا يكون بداية النهاية لذلك كل ما كان عند هؤلاء المواعظين حتى كلكم لتكون بداية البداية إذا قلت حتى كلكم أسأل كل هذا وأحسن لا من الله لا يخطئ الخطأ للخالق والخطأ حرام لرب العزة يعني كنت سمعه وقت تقول بيه àti bẹ̀rẹ̀ lónìí eléyìí bidatul bidaya ni mo ti ọ̀rọ̀ tí wọ́n yí wọlé sí gbogbo yín ṣe gbọ́gbọ́n ti ṣe wá sí ti pẹ́ ọ̀rọ̀ yìí ò bá àwọn wí gbogbo ẹnìkọ̀ọ̀kan ní tí wọ́n bá ń pèsè òde ni ma ń rí àwọn nǹkan tẹ́nìkọ̀ọ̀kan sọ ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má fi agbára wọ ayé èyí fi agbára wọ ayé tóbi kọjá kéèyàn fagbára wọ ayé tó fi kọjá ní ẹ̀yà àgbàgbàrà àwọn ọ̀pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìlú òwúrẹ́ ẹ̀ka fi wáyé. Àwọn bàbá wa wọ́n ní odò láyé. Àwọn bàbá àgbàlagbà ní odò láyé. Odò ní o. Odò ní. Ó lè kún. Ó lè kú. Ó lè fà. Ó lè fà. Eríṣi mẹ́rin ló lè yí sí. Eríṣi mẹ́rin ló lè yí sí. Ó lè dùn gbà mí. Ó lè dùn. Ó lè kàn gbà mí. Ó sì lè kàn gbà mí. Ó sì lè gbẹ́lò mí lọ. Ó sì odò náà sì lè gbẹ́lò mí lọ. Oríṣi márùn-ún. Oríṣi márùn-ún. Oríṣi orúkọ márùn-ún láyé ń jẹ́. Oríṣi orúkọ márùn-ún láyé ń jẹ́. Èyí ò ṣe wùdùwùdù ní kó mọ̀ ní tọ́nà máa fẹ́ nù. Bẹ́yìn ò bá ní rí nǹkan kan ṣe láyé, ó yẹ kí wà yé wà ń bẹ̀. Torí bẹ́ mo ti dáyé mi kì í sábà bóyá nígbà tí mo ti ìgbẹ́ni mo bá wọn tó wò lérí bẹ́ẹ̀ ni mo sì ní máa rí ẹnìkan tí mo rí pété mi fí àyè ní ìlọ máa mọ́wọ́ èèyàn fún ohun sì wá ní sọ pé ọlọ́run wọ ọlọ́wọ́ tí mo fún lágbájá sí báyìí fún rárá o
wallahu a'lam ma fi sudurikum fadharuhu bọ́lá ṣe wí nìyẹn gbogbo ẹ̀yàn ọmọ kí ó tẹ́sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ wá sí mú sọ fún lẹ́yìn náà sì gbẹ̀rẹ̀ kéwú sẹ́ẹ̀rí sẹ́nàmì yẹ́ ṣe kéwú ní ń bò mí o pé kí ló ní òdíjáde sálẹ́wì ó ti gbà sáádà ìtẹ́wì ni pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àìdàkó ní maradol àìní àbíkó ní básúrì àbíkó ní ẹ̀yìnwì jágì fi àdá ìhè yàtà wákíwákò nígbàtí ara rẹ̀ bá ṣe dáadáa wọ́n ní wọ́n sí máa lọ pé ṣe wókòwòkò yẹn torí ẹ̀ ọjọ́ òní mo fẹ́ rí ṣàdúrà fún yẹn makéwú ni ẹgbẹ̀ yóò kẹ́ makéwú ẹ má jẹ́ kẹ́ni kí wọ́n fẹ́jọ́ sí pẹ̀lú jìbìtì sẹ́rí gbogbo àwọn ìgbàtí àti tó báyìí àjọ jáde pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ní nǹkan yatasarrafuna biha tí ma fi ń dẹ́dẹ̀ owó tí gbókè nìkan àgbogbo àmọ́ ń pẹ́ tí mi ní kéwú yìí bàbá sì ní ọlẹ́ kéwú ní o kéwú ìsọdún o ìtí wọ́n wí ní pé ké títí kọ́ fi héwú síbẹ̀ èdè Yorùbá ní kéwú o ké héwú ní o kìí sẹ́sẹ̀ ìlú Lárúbáwá àbẹ̀tí kí Lárúbáwá kéwú lọ́rọ̀ o ẹ̀kẹ́ títí pẹ́lẹ̀ àbẹ́yẹ mọ̀ yìí tó mọ̀ kí sí kódà ìrùwà yìí bá sí àtún kí sí torí jojúmọ́ náà tó rí àwọn ìbára tó gẹ̀rí ìbàjìdà lẹ́yìn náà ẹ̀sì jẹ́ kí n fún ní ìyọ̀dá kíkí Al-Qur'ani bí wọ́n ti ń gbọ́wọ́ lásìí wà sífà bẹ́ẹ̀ náà ni wọ́n ń gbọ́wọ́ kíkí Al-Qur'ani tí ẹ ní gbọ́dọ̀ má kí Al-Qur'ani lójúmọ́ walau hizbun wahid gbogbo yín ẹ tẹ́wọ́ nísìn mo fẹ́ yín yọ̀dá ẹ gbọ́dọ̀ má kí Qur'ani lójúmọ́ ẹ tí bá ń kí Qur'ani lójúmọ́ gbogbo tí ó dà láyé wọ́n ti ń kọ́lẹ̀ fún ọjọ́ oṣù àsìkò tí ìtorí gbogbo yín àdúrà yín ó gbà gbogbo tí bẹ̀rẹ̀ mẹ́ka lókè kọ́ ọlọ́run sí ọlọ́run wọlá ìbẹ̀rẹ̀ oṣù yí ọlọ́run sí kò sì ní dààmú yín ẹ má bá fà kan jà ẹ sì máa ń lẹ́ fèsì ọ̀rọ̀ kan lórí Facebook ìjókàn yín pẹ̀lú ẹ máa ṣe ti yín pẹ̀lú ọlọ́run mọ kálukú ó mọ̀ tó kálukú ń ṣe ó mọ̀ tí kálukú ń sọ ó sì mọ̀ tí ó fi ṣẹ̀ṣẹ̀ tó ló dá wa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ kéwú gan torí mímọ̀ kéwú ní o ní bíbẹ̀ wa ara orin tẹ́ nǹkan mẹ́sì pé nìkan kíkẹ́ mọ̀ kéwú o lè yóò fi lé kú kò sí ọ̀nà mímọ̀ kéwú ti yíò o nà ìkú tí gbogbo láà sí àṣẹ nítorí pẹ́kárí báyìí torí fáàrù torí kìíní kankan ẹ gbọ́dọ̀ mọ̀ kéwú tí mo tẹ́ padà máa ṣe àwọn tírà ńláńlá tí àwọn èèyàn ó mọ̀ ké kò sí wá sí bí wọ́n ṣe ka ìtàn yín tí wọ́n ní káàkà mí àìkú nìyẹn kéṣe pé gọ́lọ̀ jẹ́ kẹ́mi ogun ọlọ́run bẹ́ẹ̀mí bágùn pàtẹ́mì bágùn tó bá rí pé èèyàn ò lè jáde máa bù tí wọ́n ṣe lé máa wọ́ ní ẹlérí bẹ́ẹ̀dì bí ó wà rúre kí ló wà mẹ́rú yìí máa fi ṣbáyìdà báyìdà tó dájẹ́ kankan nínú àwọn tó yẹ kó dàgbà gan ànábì tó yẹ kó dàgbà jù ó sì báyìí jẹ́ kó lẹ̀mí rẹ̀ kéjì gbogbo àwọn ànábì Ọlọ́run àbí torí àtẹ́ni tó lo 1000 years tó lo 950 years 1000 years ó dí àádọ́ta ọdún ìdí òfin gbórúkọ òun ni pé kharaja fi samani nubuwa gbogbo iye àwọn ànábì Ọlọ́run àwọn tí wọ́n pọ̀ àti wọn ò lè màláìlá orúkọ wọn wà lẹ̀ tó jẹ́ dídò àyàmù wọ́n ni ẹ̀sìbínà lára ní gbogbo àwọn àfá àwọn tí ó bá ṣe ilé àwọn tíra wọn tí wọ́n kọ́ lẹ̀ gbogbo nǹkan òun là ikú wọn láíláíláíláí
àbáyà tó kú láyé tí ó ṣe tíra lẹ̀ wọ́n lè máa rántí ẹ̀ bọ́nà bá fi sí wọn lẹ́mí orí tó ṣe fún wọn ṣùgbọ́n bọ́ bá ti gbé tí rẹ̀ nìkan ọ ti gbé yẹn láàdára sí débi ó wà torí ẹlòmí má sọ̀rọ̀ òpó lọ́rọ̀ rẹ̀ bí pé ọ̀rọ̀ tuntun sọ ní òjì kíkú ó dé ẹ gbọ́dọ̀ mọ́kéwú ẹ má wá kórìíra ara yín ìtẹ́nìkan bá mọ̀ torí pé ẹnìkan ò mọ́tẹ́nìyàn bá wá bá kó mọ́ fi sáhun ẹ mọ́ fi ṣe fáàrí ìrànlọ́wọ́ òní jí kí fi ara ẹni tó bá ń kàǹkà lọ́dọ̀ rẹ̀ ò lè bá sọ̀tá ẹlẹ́sì múra yín lọ́rẹ̀ gan múra yín lọ́rẹ̀ ẹ sì máa kéwú ẹ má fi wélẹ̀ ẹ gbọ́dọ̀ fi wélẹ̀ Ànábì ní wọ́n fàhímà lògẹ́ta kaomi àmìnà ní mọ́kílẹ̀ ẹni ó bá ti lè gbàgbọ́ yéèdè àwọn ọ̀ràn kan àwọn ìjọ kan ó ti dẹ́ni ìfàyàbalẹ̀ ń pa gbogbo ètè burúkú tí wọ́n bá dá sí ẹ láti kàwé ẹ̀ẹ̀kà ní jẹ́ kó díyìn lọ́wọ́ ní débi ti kéwú ẹ gbọ́dọ̀ kàwé débi pé ẹ lè communicate ẹ lè defend ìtì ìjá yínú ẹ lè fẹ́ travel kiri fẹ́ travel kí wọ́n ní kan fẹ́ fíìlì fọ́ọ̀mù kẹmọ́nikẹ́yìn báyìí fíìlì ẹ̀ àbùkù ńlá nìyẹn yóò kọ́ òpin irú eléyìí àwọn tí ó sì bọ́ fíìlì ẹ̀wọ́ nìkan mọ́ wá ní òsì tó yàn àbùkù nìyàn ẹ láti mọ̀ wí tẹ́fì lè kọ tẹ́fì lè kà mo ṣe wà yìí mo lè kọ̀ nǹkan mi bá fẹ́ fíìlì fọ́ọ̀mù mi kí ń bẹ́yàn mo fíìlì fún ara mi ni àfi tí ń bá rí ilá máa yí máa yóò ayé dùn ní àfi tó bá jẹ́ pé ilẹ̀ ń kọ́ nìyẹn mo gbé fún tí ń bá tẹ̀ wá kọ́ bí ó bá rí mistake mi ò lè jẹ́ ọ̀kan tó bá rí ẹkéwú ẹmọ̀wé ẹ̀sì má bára yín jẹ́ kẹ tó déyàn ẹ má bára jẹ́ kẹ tó déyàn ẹ má jẹ́ mọ́ pé in tó ń bọ́ nù yóò torí kìníkà wí o àfọ́ onísà mọ́sàárì ó ní ànáṣù àjìnáṣù wà ákítàrún mọ̀lẹ̀ àjáṣù ó láwọn èdè ní ẹ̀tọ́ rí ó ní eríṣìíríṣìí mọ̀ ní wọ́n ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn sẹ́ngìsànyẹ ní wọ́n máa bùkú fi kàyàn àrẹ́gbẹ̀ ní àjáṣù ẹkéwú ọdún gbàdúrà yìí àwọn afọláṣí mẹ́lẹ́ gbogbo ẹ̀yin obìnrin àwọn ọmọ ikọ́lọ̀ yí wọ́n lálùbáríkà gbogbo àwọn ikọ́lọ̀ yí wọ́n wúlò àwọn tí wọ́n tí ìṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ nínú wọn kọ́lọ̀ wọlá ìjòkó yìí èyí ṣe pẹ̀lú ọmọ ẹmọ̀ ṣàdúrà fún ni ẹni bá ti ṣe pẹ̀lú ọmọ ó ti bàjẹ́ ó gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọmọ ṣàdúrà fún ni kọ́lọ̀ lè máa ṣàdúrà ní pẹ̀lú ẹkún torí tí òbí ọmọ bá torí ẹ̀ sunkún lérí ọmọ ọlọ́mọ bí àbùkátà yẹn ọlọ́run fi lọ́mọ àlùbáríkà àwọn tẹ́ẹ̀sì bí ọlọ́run jù wọ́n wúlò pẹ̀lú ìṣọ́ra pé kẹ́ má jẹ́ kí àwọn ọmọ yóò bá wọ̀nyàn kéyàn rìn ẹ má jẹ́ káwọn ọmọ yóò bá wọ̀nyàn kéyàn rìn kẹ ní ẹ̀kẹ́ níkan ní tí gbàgbédé ní inú ilé rẹ̀ tó wà bójú bá rọ̀ tó bá gbá àwọn àgbàrá wọbẹ̀ tó gbá àwọn ejò burúkú wọbẹ̀ ọ̀ní lé jáde bẹ́ẹ̀ ni ọmọ burúkú tó bá wá bọ́mọ rẹ̀ kó fẹ́ máa bá ṣọ̀rẹ́ ń gbò bá pẹ́tẹ́ bá mú ó padà mọ̀ wọ́n náà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jẹ́ káwọn ọmọ yóò bẹ̀yẹ̀ kéyàn rìn ṣùgbọ́n dúà nìkẹ́ jẹ́ púpọ̀ jù lérí wọn afáàdí kọ́lọ̀ sàlékún dáadáa bidayatul bidaya la yakunu bidayatul nihaya wa yawmun nallu bidhalika allahumma salli ala nuril anwar wa sirril asrar wa turiyakil aghyar wa miftahi babil yasar sayyidina muhammad al-muqtar wa ala alihi al-athhar wa ashabihi al-akhyar adada min ahli wa afdalihi kílé kò àzánù
آمين 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 عظمت لهم تلاوة القرآن على قدر كل طاقة الله يسرها ويفتح عين قلوبكم ويجعل فيها نور العلم نور الفهم نور الهداية نور الإرشاد يومنا الله ذلك